àpèkẹ́ mo ní inú sani kọ́rọ̀ sí èwe ikùn sani kọ́rọ̀ sí àgbà tí ọba létí inú òní ní tòde adìrẹ òsórí bàbá lásán aládìyẹ ni ń pé bẹ̀rẹ̀ fún gbogbo ojú tó ń wò wá nílé gbogbo etí tí ń gbọ́ wa gbogbo ọkàn tí ń wò wá ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ́ òun ẹ dákun ẹ máa wò kàn ní Jígí Alára ìkànnì kẹrìnlélógún ibi tá a ti ń gbàṣà àti ṣe Yorùbá lárugẹ níbi tá a sì máa mú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ìgboro ní erékùṣù ní àríwá ní gúúsù ní gbogbo àgbáyé wá fún yín o ẹ mọ̀ kúrò ń bẹ̀ ibẹ̀ ni ẹ wà ẹ mọ̀mọ́ tí ì lọ Jígí Alára ìkànnì tó kún fún àrà bàbá àwọn àrà Ọ̀jádìúrà Àpèkẹ́ ọmọ Adélérè ń lè rí jẹ́. àwọn bàbá mi wọ́n kọrin wọ́n bọ̀ wọ́n ní ìhun tá a bá mọ̀ níṣẹ́ ẹni ìmúlámù náà ẹsẹ̀ bí ọdẹ apẹ kùlùtà ọdẹ pa kẹ́kẹ́ o ọdẹ tó rè gbẹ́ lóṣù mẹ́jọ ọdẹ pa kẹ́kẹ́ o iṣẹ́ mi tá a yàn mí fún ni bẹ́ẹ̀ ni torí mo jẹ́ ambassador aṣojú àṣà fún Ẹ̀bùrú Adékúnlé Yorùbá Cultural Renaissance èyí tí wọ́n fi mí jẹ ní ọdún tó kọjá ní abẹ́ àṣẹ bàbá wa ọba Adékúnlé Adéògún Okùnoyè Ẹ̀bùrú of Iba. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí aṣojú àṣà àti ìṣe ní Ẹ̀bùrú Adékúnlé Cultural Renaissance ẹ̀tọ́ mi náà ni ojúṣe mi ní láti mójútó bí oríkì Yorùbá àjọ̀dún oríkì Yorùbá tá à ń ṣe bí ó ṣe lọ dáadáa mo wà lára ọ̀kan gbòógì láti mójútó láti jẹ́ kí gbogbo ẹlọ tó gbórí kan tá a yàn mí fún náà ni. bẹ́ẹ̀ ni òun náà ni lẹ́tí ń rí yìí kan lára àwọn ìkan gbòógì lára àwọn tó ń gbàṣẹ oríkì Yorùbá lágọ̀ọ́ ni bàbá wa Ẹ̀bùrú of Iba ọba Professor Adékúnlé Adéògún Okùnoyè bàbá wa ti ń gbé àṣà oríkì Yorùbá lárugẹ wọ́n ní gbogbo àwa kéwì apẹ̀sà àsùnjálá wọ́n ní àwọn ọmọ rírì wa láwùjọ wọ́n là ń kópa tó pọ̀ láwùjọ tí ẹ bá ń wá ìtàn títàn bá díjú pátápátá inú oríkì ni ẹ wá lọ tó bá fẹ́ fìyàn jọba nílẹ̀ Yorùbá wọ́n ní tá ń bá tiẹ̀ tó bá kí oríkì ọmọ Olúgbọ́n ni ọmọ rẹ̀ sani oríkì rẹ̀ ni wọ́n fi tọpasẹ̀ rẹ̀ lọ sọ́dẹ̀ bàbá rẹ̀ ìwọ́n ní èèyàn ní kọ̀ọ̀kan mọ̀ mọ́lé bàbá rẹ̀ oríkì òun ni èèyàn fi mọ níjúwe ẹni téèyàn jẹ́ ìwà téèyàn ní pàtàkì àwọn bàbá èèyàn ń wù tí wọ́n fẹ́ ṣègbéyàwó ní ayé àtijọ́ táwọn alárinà tó bá ń ṣe ìtọ̀sẹ̀ lọ́wọ́ oríkì ó wà nù nǹkan tí wọ́n wò mọ́ wọn lára pé wárápá ni wọ́n ń gbé wọn lé wọn ni bóyá kinní kan ni wọ́n ń ṣe wọ́n ni orúkọ sì máa ń ròyìn àpèjá máa ń ròyìn tó bá pèèyàn ní ọmọ bóyá ọmọ jáwédiwé lè mọ̀ rí bí àdó bí ìjàngbọ̀n nínú àpò rẹ̀ oríkì jẹ́ nǹkan tó describe wa gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó oríkì ni ó sọ nǹkan tó jẹ́ ni ó sọ hùwàsí rẹ̀. bó ṣe rí lélẹ̀ gbogbo àwọn ọ̀sàrí oríkì tẹ́ka yẹn ìjálá ẹ̀sà rárá ẹkún ìyàwó gbogbo wọn náà ni wọ́n lè kí oríkì gbogbo àwọn tó ń ṣèṣàrí yẹn lọ lè kí oríkì ṣùgbọ́n ohun tí wọ́n ń lò nìkan ló yàtọ̀ tó ní ìjálá tó bá fẹ́ pè jálá ó lè ní ẹ wá dúró mi báyìí iná ọmọ alárè ọdẹ ó ní bí ó ṣe wọ́ ohun rẹ̀ lọ ṣùgbọ́n kò ní pé tó bá sùn jálá rẹ̀ lọ kó má lè kí oríkì kò sẹ́ni tí ò lè koríkì àwọn tí wọ́n ń ṣe àpilẹ̀kọ gan wọ́n ń koríkì ṣùgbọ́n ohun sàré tá ń lò ẹ̀sẹ̀ egúngún ìsàré ló yàtọ̀ gbogbo wa la lè koríkì bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni oríkì Olúgbọ́n wà Olúfọ́n Adélèmí oríkì Olúkòyí wà
ṣé àwọn ọ̀sàré tí wọ́n sọ pé ìjálá ẹ̀sà rárá yẹn gbogbo wọn ló lè kí gbogbo oríkì tí mo kà sílẹ̀ yìí bẹ́ẹ̀ ni. K'Olódùmarè má ṣe àwọn ẹlòmíì ní aṣẹrúgbọ́ba tán ni torí báwo lè yóò ṣe kọ àṣà bàbá rẹ̀ lẹ̀ tí ó gbàṣọ ní bàbá rù torí pé ó ti lọ sílé ìwé tí èèyàn bá lọ sílé ìwé èèyàn lọ kọ́mọ̀kúmọ̀ ní kò ní pé kéèyàn sọ ìmọ̀ táwọn abẹ èèyàn tó ti fún yàn kéèyàn sọ dànù àṣà àti ṣe wa òun yóò sọ bá a ṣe jẹ́ oúnjẹ tá à ń jẹ níbi kọ́ wọ́n ń jẹ Saudi Arabia oúnjẹ tá à ń jẹ níbi kọ́ ló ń jẹ ní Israeli tí òyìnbó tó bá sọ Yorùbá ní tó bá yẹ pé ẹ káàárọ̀ lásán àwọn yóò bú sẹ́ni gé ẹ sọ Yorùbá táwọn bá sọ èbó tí mo ṣèbó tí èkó ọmọ mi èbó níbi tí mo bá tà bọ́n wọ́n yẹ pé she can't even speak English she can't even speak fluent English ṣé ó jẹ́ ìrẹ̀wà mi ni ẹ jẹ́ ká káràmásìkì nǹkan tí ń ṣe tiwa tẹ bá ń kíyèsí àwọn ẹ̀yà kan lórílẹ̀‐èdè kan kò síbi tí wọ́n lè lọ tó lè bíbí yẹn ṣe lè bíbí nìkì tó wọ́n gba òǹgbùfọ̀ fún wọn ní wọn ò ní sọ òyìnbó tó wáyé pé wòye sọ òyìnbó wọn ò ní sọ òyìnbó kí ló dé táwa náà ò lè fi tiwa náà tá à ní fi yangàn láwùjọ kò sí nǹkan tó yẹ kó tì wá lójú inú àṣà àti ṣe wa èmi bí mo ṣe wà yìí nínú ìmúra mi gan ọlọ́mọge ni mi ò tí ì lóyún tí ìṣàbílẹ̀kọ mi tí ì lọlé ọkọ ṣùgbọ́n ó rọ̀ mí lọ́rùn láti wọ aṣọ Yorùbá ju kí n máa wọ fún tán bóra sílẹ̀ lọ ẹ lè pàdé mi kí n bóra lẹ̀ kí n bọ́ múlẹ̀ ìrorí tèmi kò sọ pé tí má tó bọ́ múlẹ̀ lọkùnrin yóò tó rí mi kí n tó kú onílé mo ti mọ̀ pé mo rẹwà tó bá pàdé mi tàgàn tó bá ní báwọn mo ṣe rí màá sọ pé bóyá rẹ̀ ṣe rí ilé torí èmi gan mo mọ̀ kí mo dá èyí tẹ́ pé tí má tó kàkísà kọ́ra ni mo tó mọ̀ nǹkan tí mo jẹ́ ó dáa kéèyàn mọ̀ nǹkan tó jẹ́. A gbà wọn nímọ̀ràn náà ni pé kí wọ́n kọ́ nífẹ̀ẹ́ ara wọn ná torí tẹ́lẹ̀mí bá jáde tó bá rẹ́nì kejì yóò ní ẹni yìí dájú mí lọ ìrẹ̀wẹ̀sì ọkọ̀ ó bá wọ́n tó bá ti ríra rẹ̀ pé èmi náà da kò sí nǹkan tí mo wọ̀ bí mo wọ̀ tẹ́lẹ̀ àpótí mi aṣọ ni mo wọ̀ tí n bá ti ṣe bí lágbájá mo lè jẹ́ bí bó ṣe yẹ kí n jẹ́ ká má ṣàfarawé gbogbo àṣejẹ́ gan báwọn òbí wa ṣe kọ́ wa ká gbẹ̀kọ́ ká gbáṣà àti Yorùbá lárúgbó ìwà tá a máa wù ṣe tá a máa ṣe ìrìn tá a máa rìn wọṣọ wa ìjẹun wa gbogbo nǹkan tá a máa ṣe ẹ jẹ́ kí kó máa buyì kó àṣà àti ṣe Yorùbá. Ẹ ṣe pẹ̀lú nǹkan tí ẹ sọ yìí sí àwọn nǹkan tẹ̀ wọ̀ yẹ jẹ́ ká mọ̀ wọ́n kí ni ṣé damask ilé yìí àbí kí ni orúkọ ilé kí ni ti bẹ̀ yìí. Alágbà làwọn bàbá wa máa ń pè damask ni àwọn òyìnbó ń pè alágbà ló máa ń pè láyé àtijọ́ aṣọ alágbà ni mo wọ̀ yìí òfì lélẹ́yìí òfì jáwù. Ṣẹ́gi ni ọmọ pè mí ọmọ olúfà ẹdẹmọ ní Ṣẹ́gi mo fi léyìí mo fi gbé mo mu nínú oríkì àwọn bàbá mi ní pé mi ló Ṣẹ́gi rí òkè tàbẹ́ sọ oríkì Yorùbá ẹ jẹ́ kémi náà ẹ jẹ́ kí n ṣèmúra tí ó hàn nínú àwọn oríkì àwọn bàbá mi wọ́n máa ń pè mí ní ọmọ olúfà ẹdẹmọ ní Ṣẹ́gi ní Ìlẹ̀kẹ̀ Ọ̀bùn eléyìí tí onípọ̀ nǹkan kọ́mọ rí gidi lọ́wọ́ Ṣẹ́gi ni wọ́n máa ń pe ìlẹ̀kẹ̀ tó bá ní àwọ̀ búlù báyìí. Orúkọ mi ni Ọ̀jẹ̀dìwúrà Àpèkẹ́ ọmọ Adélérè ọmọ Ayélabọ́lá. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní agbègbè Àwọ̀tán. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo ará ilé. Ẹ kú dédé wòye o mo kí gbogbo lé níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi Àṣàntẹ́ Eléèrí lèmi ń jẹ́ o ọmọ wọn ní ìlú Ẹ̀gbá o Ẹ̀gbá ọmọ Lísà àbí ọmọ gbòǹgbò àkàlà. Ohun tẹ́ ẹ mú wọlé yìí ó múnú mi dùn púpọ̀ gan ni. Ìyá mi ẹ dákun kí la wá ṣe ní àyín lọ́jọ́ sí? A wá ṣe oríkì ilẹ̀ Yorùbá. A wá ṣe oríkì ilẹ̀ Yorùbá festival ní ìlú Ìbàdàn àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ṣeun gan ni ìyá mi. Ìyá mi báwo lẹ ṣe jẹ́ sí kábíyèsí ọ̀fù Ìbàdàn yìí tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ sí? Mi ò ní púpọ̀ láti sọ nípa wọn ṣùgbọ́n èèyàn dáadáa ni wọ́n. Ọ̀gá mi láti iléèwé fásitì tìlú Ìlọrin ló jẹ́ ọ̀rẹ́ àwọn ló ní ká wá bíbá ká wá bá wọn ṣe ayẹyẹ ká wá yẹ wọn sí gẹ́gẹ́ bí bó ṣe mọ̀ wá pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá la máa ń gbé lárugẹ.
ẹ ṣeun gan ni ìyá mi mo wá gbà tí ẹ wá fẹ́ bá mi dárúkọ yín fún gbogbo ara lé ohun kan lẹ fi bá mi gbé orúkọ yẹn sókè wá tí ẹ fi ké bí ewì ìyá mi ẹ dákun ǹjẹ́ àjogúnbá ni àbí ohun tí ẹ lọ kọ́ fúnra ara yín ni. mi ò jogún gba lọ́wọ́ ẹnì kankan mi ò dẹ̀ kọ ẹ̀bùn tí Ọlọ́run fún mi ni. ẹ̀bùn tí Ọlọ́run Elédùmarè tó fún yín ni ẹ ṣe gan ni ìyá mi àmọ́ mo tún wọ́n fẹ́ lù yín lọ́gọ̀ ẹnu lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ ẹ bá mi tún fi ohùn náà kẹ́ ẹ bá mi fi kí ìkànnì iléeṣẹ́ Jígí Alára kẹ́ ẹ wá bá mi sọ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà nílé lóko wípé kán máa bá wa subscribe sí ìkànnì iléeṣẹ́ Jígí Alára yìí à ń ṣohun mèremère àwọn sinimá lọ́lọ́kun òjọ̀kan eré orí ìtàgé ohun ojú ọdẹ rí ojú ọjà lẹ́sọ̀ èso lójú ọjà ìròyìn wa náà lọ́lọ́kun òjọ̀kan lédè Yorùbá tí èsè lédè Gẹ̀ẹ́sì là ń ṣe ń bẹ̀ ó yẹ ẹ bá mi fohùn náà sáfẹ́. Gbogbo aráyé gbọ́ o ìkànnì Jígí Alára ni mo gbé wá fún yín o tí wọ́n ń ṣohun mèremère wọ́n ṣèròyìn ní gbogbo adúláwọ̀ ní gbogbo ilẹ̀ Nàìjíríà ẹ bá wa subscribe sórí YouTube channel wọn kẹ́ ẹ máa wò wọn ẹ follow wọn lórí Instagram lórí TikTok lórí gbogbo social media gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ròyìn tá fojú bá ẹni bá dé bẹ́ẹ̀ ló lè sọ ìkànnì Jígí Alára ló lè ṣe ẹ máa wò lójoojúmọ́ nígbà gbogbo àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò ní tọwọ́ àwa bàjẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. àmì àṣẹ Èdùmàrè mo tún wá fẹ́ kẹ́ ẹ bá mi tún lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi Adéọmọ Bánkọ́lé ó wà nílùú Chicago òun ló rán wa wá sílùú bíbáyìí lọ́jọ́ sísè. Adéọmọ Bánkọ́lé bá mi ò sílẹ̀ o ṣùgbọ́n àmọ́ rírì rẹ̀ iwájú lọ pẹ́ bìtì rẹ̀ ó máa rẹ̀ sí i ẹni bá náà má ṣe ti ẹ bá ń sọ fún ọ pẹ́lálẹ̀kẹ́ ń lójú àtọkùn bọ̀ àwọn ọ̀tá rẹ̀ ò ní rójú wọn ò ní ráyè mo ní fẹ́pà láyé ń fẹ́ náà ayé ò wá nífẹ̀ẹ́ pa lágbára Ọlọ́run ọba. ẹ ṣe gan ni ìyá mi orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Omidan Hasanat ọmọ Sulaiman tí gbogbo ayé mọ̀ sí Àṣàǹtẹ̀ Eléwì ẹ ṣé mo dúpẹ́ ọmọ wọn ní ìlú Ẹ̀gbá ọmọ Lísà bí ọmọ gbòǹgbò àkàlà. èmi ni ọba Jacob Oyètúndé Àlàjídé ọlọ́jà ti ìlú Àgbèrire ní ìjọba ìbílẹ̀ Ìwó. wọ́n ṣe oríkì Yorùbá ìjìnlẹ̀ àṣà oríkì Yorùbá ènìyàn burú ń ṣe lónìí ọdọọdún nísìmọ́ ń ṣe. àjọṣe wa pọ̀ àkọ́kọ́ inú ẹgbẹ́ network of kings ṣe ọba ṣẹ̀kùkù nípínlẹ̀ Ọ̀ṣun láwa òun ni olórí wa ń bẹ̀ dẹ́rẹ́n àṣepọ̀ wá sì kún mọ́ àkọ́kọ́ nípa àṣà èkejì nípa iṣẹ́ ìṣèlú gẹ́gẹ́ bí ọba sùúrà ti ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ ṣe bàbá pẹ̀lú oríkì Yorùbá tuntun lónìí kí ni àwọn táwọn ènìyàn tó bá wá kí ni wọ́n jẹ lónìí kẹ́mọ̀. ṣe rí àǹfààní tí wọ́n jẹ ni pé ọba kọ́ba tàbí jòyè kí jòyè tàbí ẹnikẹ́ni tó fẹ́ jọmọ Yorùbá tí ọba mọ oríkì rẹ̀ àǹfààní ni fún un lónìí láti mọ kí ni oríkì rẹ̀ bọ́bá sì pọ̀ tán gan bí ọba lè rí kọ́ọ̀dù ẹ̀ kó béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n ń kí kó lóbi lè má so àǹfààní gidi ni fún àti ọba mọ oríkì ìdílé wọn. èmi ni ọba Jacob Oyètúndé Àlàjídé ọlọ́jà ti ìlú Àgbèrire ní ìjọba ìbílẹ̀ Ìwó. wípé eléyìí àjọṣe wa ni kábíyèsí ọbarísà ti ìlú Ìlẹ́mọ̀ Ìjẹ̀ṣà orúkọ mi ni mo sì tún jẹ́ bishop orúkọ mi ni Ebenezer Ìmọ̀dédé. kábíyèsí ẹ̀bùrúgà àwọn ní president wà nínú àwọn ọba ní ẹsẹ̀ kúkú mo sì tún rí wọn gẹ́gẹ́ bí bàbá fún mi so àwọn àṣepọ̀ yẹn pọ̀ so wọ́n jẹ́ mẹ́ńtọ̀ fún mi so àṣepọ̀ yẹn. àkọ́kọ́ tí máa wá lílé o
ìbálò oníṣèlú àṣà wa ògbúdọ̀ parun. ó wúni lórí púpọ̀ ó ṣe pàtàkì fún ọmọ Yorùbá. Prógámù tí kábíyèsí ṣe yìí Yorùbá gan ló ní, prógámù àwọn Yorùbá ni, so Ọlọ́run kan lò wọ́n láti gbé kalẹ̀, so ó yẹ kí àwọn ọmọ Yorùbá kan máa nàgà láti wà nínú ìpéjọpọ̀ irú eléyìí. Èmi ni kábíyèsí Ọbárìṣà ti Ìlẹ̀mọ̀ Ìjẹ̀ṣà ní ìlú Iléṣà, mo sì jẹ́ bíṣọ̀pù ìjọ Ebenezer Ògúnmọ́dédé. Ẹ ṣé púpọ̀, thank you. Ọba Azeez Adékọ́lá Adéníbùkejì Olúọ̀fọ̀ Olókùn Ẹgbẹ́dọ̀rẹ́ local government. àwọn ò ní yẹ̀yẹ́ àwọn orí adé a ò ní yẹ̀yẹ́ àwọn a ò tiẹ̀ ní yẹ̀yẹ́ ẹ ṣeun àjọyọ̀ ọ̀dọ́ wà láàrin wájú ẹ̀ pọ̀ gan-an. olú bàbá kábíyèsí Ẹ̀gbùbà ó jẹ́ èèyàn dáadáa. òun ló ṣe àkójọ gbogbo àwọn nẹ́tíwọ̀kì ní Ọ̀ṣun state tó sì jẹ́ pé ní pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ àti ìwà rẹ̀ ó jẹ́ èèyàn dáadáa ló fi jẹ́ pé bá ti ní nǹkan báyìí tá a fi máa ń wá sílẹ̀ gbogbo. ẹ̀ẹ̀kẹta ni tí wọ́n wà síbi ẹ̀ẹ̀kẹta ni. ìyàtọ̀ àríwẹ̀tò bí ká máa wá ni pé a rí pé wọ́n mójútó àṣà Yorùbá pẹ̀lú ibi tí wọ́n ń gbé tó tó wá fi gbé àṣà Yorùbá lárugẹ tó báyìí èyí mú kó dùn wá lórí pé ọmọ Yorùbá gidi ni wá a sì gbọdọ̀ gbàgbé àṣà wa èyí wá mú ká máa rántí àṣà àwọn baba ńlá wa lórí ká máa ṣe àmúṣe àwọn káyọ̀ ká máa ń pàdé àjọ máa lọ síbẹ̀. orúkọ mi ni Ọba Azeez Adékọ́lá Adéníbùkejì Olúọ̀fọ̀ Olókùn land Ẹgbẹ́dọ̀rẹ́ local government. kábíyèsí aláyélúwà Ẹ̀bùrúbà làwọn bá ṣe ọdún oríkì Yorùbá tí máa ń ṣe lọ́dọọdún táwọn bá wò láti bẹ̀rẹ̀ ọdún karùn-ún tí ó ti jẹ́ pẹ̀tò àtijọ́ ń bá a ṣe ní. lẹ́sìn tí wọ́n. bẹ́ẹ̀ ni. kí ni oríkì Yorùbá yìí kí ni nǹkan tó kọ́ wa ọdún tí wọ́n ṣe. pé kí ni nǹkan tó kọ́ wa pẹ̀lú bá a ṣe wà yìí. ọkọ̀ wa débi pẹ̀tò irú àwọn ọmọ tá a ti ìbí nìsín tá a ti ìbí báyìí yóò jẹ́ kí wọ́n ní àṣepọ̀ tó yọ wájú. orúkọ mi ni Ọba Adétúnjí Ìpàdé Ọlákànó. orúkọ mi ni Ọba Hamsat Mukahil Habidogun Ọba Aláwùjẹ tìlú Àwùjẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ìwó lókè ọba. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àjọṣepọ̀ tó dá lọ́wọ́ láàrin wa torí pé ìjókòó àpapọ̀ àwa nẹ́tíwọ́ọ̀kì Ẹ̀bùrú ni sí àmàlù wa ó dẹ̀ ń ṣe takuntakun láàrin wa ń ṣe ń tọ́ dáadáa náà ládé jọ ń ṣe ní àárín ara wa. kí ni orúkọ kan tó wá sí lónìí. ń tá a wá ṣe lónìí ni oríkì Yorùbá tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ni àwọn ṣe ń bí. kí ni ọ̀rọ̀ tí ẹ lè bá àwọn tó wà nílé tó ẹ kó wọn wá síbi program sọ láti fẹ́ kọ́ ọmọ wa. rọ̀ wọ́n náà ni pé kí oníkálukú náà kí ọmọ gbàgbé orísun torí oríkì ó ṣe pàtàkì náà ni oníkálukú fi ń mọ ìpìlẹ̀ rẹ̀ àwọn bàbá wa lódò tó wá gbàgbé orísun gbígbẹ ní gbẹ bí àwa ọ̀gá gbàgbé ẹ̀ lẹ́yìn àwọn tí ò tó wa táwọn náà wà níbí táwọn náà ń gbọ́ àwọn ó lè máa rántí àwọn tó bá ń wà lẹ́yìn tiẹ̀ náà nǹkan ó lè máa tẹ̀síwájú Ọlọ́run méjì ọparẹ́ Ọlọ́run ṣeun. ọlámà mi orúkọ mi ni Ọba Hamsat Mukahil Ìyàndá Abídógun Aláwùjẹ tìlú Àwùjẹ. orúkọ mi ni Alhaji Musbauddin Akande Gbénúsọlá Olúọ̀fọ̀ Agbowó ní Ìwó local government. ẹ mọ̀ sí bàbá a rí níbi àjọ̀dún yìí lónìí wọ́n ní ó ti pé ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n ti ń wá ó ti tó àkúngbèlú tí ẹ̀yìn ti bá wọn àtẹ́yìn. bí Ọlọ́run ṣe tóbi tó láàyè òní náà ní kọ̀ọ̀kan bá Ẹ̀bùrú wá ṣùgbọ́n gbàdémi náà ń ṣe àjọ̀dún ọdún kan ní July 13 nínú bàbá Ẹ̀bùrú bá wá sí ọ̀dọ̀ mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èrò
àwọn ọlọ́balọ́ba pọ̀ tán wá lọ́jọ́ kémi náà tiẹ̀ níyà ẹni tó ní interest yíyan báyìí kẹ́hìn náà ní kó fìfẹ́ hàn sí. Nígbà tí à ń ṣe interview fáwọn àwọn ọba tó kù wọ́n jẹ́ pé wáyé pé kábíyèsí ẹ̀bùrú wípé àwọn ni president, kí ni àjọṣepọ̀ yàtọ̀ sí pé wọ́n jẹ́ president ẹgbẹ́ fún yín, kí ni àjọṣepọ̀ tó wà láàrin àti. lẹ́yìn president wọ́n amúra wa lọ́rẹ̀ wọ́n mú mi lọ́rẹ̀ torí pé professor ni wọ́n Amẹ́ríkà ní ẹ̀ńdẹ̀ tí ń ṣe ní ẹ̀ tí ń ṣe so Amẹ́ríkà ẹ̀dẹ̀ ní gbogbo àwọn èèyàn mi ibẹ̀ ló wà torí gbogbo àwọn tí mo fi joyè l'Amẹ́ríkà ní táàmù tí mo ṣàjọ̀dún ọdún kan Amẹ́ríkà àwọn mọ́kànlá Amẹ́ríkà ni wọ́n wà so ńlá fi connect ara wa pọ̀ wọ́n dẹ̀ ń fìfẹ́ hàn mí èmi náà dẹ̀ ń fìfẹ́ hàn wọ́n. ìfẹ́ náà ló ń bàjẹ́ gẹ́gẹ́ bíi pé ọdún oríkì ni àwa ṣe àwọn kọ̀ọ̀kan wà nílé tí wọ́n mọ̀ túmọ̀ ọdún oríkì tí àwa ṣe yìí, kí ni ọ̀rọ̀ tẹ́ lè sọ fún wọn. òye wa bákan náà ṣùgbọ́n àwa gangan la sọ àṣà wa nù torí pé bá a ṣe wà yìí tá a bá dé ìlú òyìnbó wọ́n mọ rírì wa ju báwa gan ṣe mọ rírì ara wa lọ ṣùgbọ́n pé àwa náà pọ́n ìrìn àjò wa lé ìbá ti dáa jù báyìí lọ pẹ́pẹ́ tí mò ń bí àwọn èèyàn ni pé ká padà sí àárọ̀ wa níbi tí a ti máa ń lo bí òfin bí kàmpálà aṣọ gbàtàwà ló ń gbà yẹn àwọn òyìnbó ń wá àti máa wọ̀ ọ́ ṣùgbọ́n gbà tí wọn ò rí ti ìrìnbẹ́ láwọ̀ àṣà tiwa kọ́ nìyẹn o àwọn Yíbò nísìnyí àṣà tí wọ́n yàtọ̀ wọ́n ní tí wọ́n ń ṣe pẹ̀lú ẹ̀sìn wọ́n ní tí wọ́n ń ṣe pẹ̀lú àṣà tí àwọn bá rọ́bà Yíbò á ti rí àwọn ìlẹ̀kẹ̀ tí ó lò ráǹdì ní ọ́fíìsì tó bá wà Yorùbá lá ní àṣà lá ní ìṣe lá ní àpọ́nlé àti mo gbàdúrà fẹ́yìn bàbá àtàwọn tó bá ń bọ̀ lẹ́yìn wa ká fi ọkàn sí ìrìn àjò àṣà wa Ọlọ́run nìjó dìbàjẹ́ láti fi kó àwọn ọmọ wa tí ń bọ̀ lọ́la Ọlọ́run bá ní sọ. ẹ ṣé gan bàbá wa iléeṣẹ́ tí ó ń bá yín sọ̀rọ̀ yìí ní iṣẹ́ Jígí Alára ìkànnì ẹ̀kẹrìnlélógún tí ó wà ní ìlú Ìbàdàn, ẹ bá wa sọ fún àwọn tó wà nílé akẹ́kẹ́ ṣàdúrà fún iléeṣẹ́ wa. mo ṣàdúrà fún iléeṣẹ́ yín mo ti sọ torí pé gbogbo àgbáyé ni ìnáwó tí mo ṣe àjọ̀dún ọdún kan gbogbo àgbáyé ló gbé èmi náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín lónìí ni so mo dẹ̀ ń sọ fáwọn èèyàn pé màá introduce yín sọ̀pọ̀lọpọ̀ láti máa pè yín síbi irú ìrìn àjò báyìí ayẹyẹ Ọlọ́run ràn wá lọ́wọ́ iléeṣẹ́ yóò ní bàjẹ́ mi ní mùsùlùmí Àkàndé Gbénúsọlá Olú of Agbowó Kingdom Ìwó ẹ ṣé o thank you very much God bless you. ẹ dárúkọ yín fún gbogbo ara lé bàbá mi. orúkọ mi ni His Royal Majesty Samuel Olúfẹ́mi Òtítọ́ Ọlá Ọbaálá of Ìlá-Ọ̀ràngún. Ìlá-Ọ̀ràngún ẹ dákun kí la wá ṣe ní àyín lọ́jọ́ sòní bàbá mi. àṣà ilẹ̀ wa náà la wá ṣe oríkì ṣe pàtàkì fún ojúlówó ọmọ Yorùbá bá kíyàn orí èèyàn máa ń wú ni nǹkan tá a bá ti náà ní láti mọ rírì oríkì àti láti mọ bó ti ṣe pàtàkì sí fún ọmọ Yorùbá. báwo lẹ ṣe jẹ́ sí ọba ìlú Ìbà yìí. kábíyèsí ni ọba ìlú Ìbà àwọn kábíyèsí dẹ̀ mọ́ra wọn káàkiri àti pé atúnkanra náà lọ́nà mìíràn àwọn èèyàn wá fẹ́ wọn bí wọ́n dẹ̀ ti di kan náà nìyẹn. Ibi tí kábíyèsí bá ti ń ṣe nǹkan a gbọ́dọ̀ wà ń bẹ̀ náà. ẹ ṣeun gan ni bàbá mi, báwo wá ni ẹ ṣe rí ètò tọjọ́ òní yìí, báwo lẹ ṣe rí sí lára tiyín bá mi. ó dà àwọn náà rí i pé ibi tí wọ́n ti fètò náà sí ó tẹ́jú atẹ́gùn dẹ̀ ń fẹ́ gbogbo nǹkan lọ dídí a lè rí i pé àwọn elétò ààbò náà wọ́n wà káàkiri gbogbo nǹkan lọ ní rọ́wọ́rọsẹ̀ kò sí wàhálà a lè gbàdúrà pé kò ní sí wàhálà. ẹ ṣeun gan ni bàbá mi, mo wá fẹ́ kẹ́ bá mi sọ fáwọn aráalé pé kán máa bá wa wo iléeṣẹ́ Jígí Alára yìí torí bẹ́ẹ̀ ni a ti ń gbéròyìn lọ́lọ́kùn òjọ̀kan jáde. Jígí Alára. Àrò àwọn tó ń gbọ́ ètò yìí ẹ máa bá àwọn iléeṣẹ́ Jígí Alára
ẹ máa bá wọn ti pọ̀ o tẹ́ ẹ bá ń bá wọn ti pọ̀ gbogbo nǹkan á máa lọ déédéé fẹ̀yìn náà iléeṣẹ́ náà á dẹ̀ máa gbèrú náà á máa lọ sókè irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà là ń fẹ́ kán máa dá iléeṣẹ́ lẹ̀ tó mo gbàdúrà fún Jídé Alára ẹ máa tẹ̀síwájú o. lẹ́ẹ̀kan sí bàbá mi ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. His Royal Majesty Samuel Olúfẹ́mi Òtítọ́ọlá Ọbaálá Òfè Láràngún. ẹ bá mi dárúkọ yín fún gbogbo aráalé bàbá mi. orúkọ mi ni ọba ọ̀mọ̀wé Ọ̀járótadé Adéwálé Aláàtì ìlú Ìlá Ìjẹ̀ṣà ààrẹ gbogbo lọ́balọ́ba ní ẹsẹ̀ kùkú ní ìpínlẹ̀ Ọ̀ṣun tá à ń pè ní Network of Kings. kábíyèsí o bàbá ẹ dákun bàbá kí la wá ṣe ní àyín lọ́jọ́ tòní. a wá sí ìlú Ìbà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun a wá síbẹ̀ lénìí fún ọdún oríkì tí a ti ń gbé àṣà àti ìṣe lárugẹ òun la wá ṣe ní ìlú Ìbà lénìí tẹ́ fi rí gbogbo èrò tèrò pọ̀ ọ̀tọ̀nkùlú ìlú olóṣèlú àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń lámìlápá nínú ẹ̀kọ́ èdè Yorùbá àti orí adé àtọrun ìlẹ̀kẹ̀ ní gbogbo ilẹ̀ Oòduà ló wá sílùú Ìbà fún ayẹyẹ ọdún oríkì lénìí. ẹ ṣeun kábíyèsí ẹ dákun bàbá mi bó lẹ́yìn àti ọba Ìbàṣàn yìí ṣe jọ jẹ́. ọba Professor Adékúnlé Òkúnoyè Oyèdèjì kejì Ẹ̀bùrú ti ìlú Ìbà ó jẹ́ ọ̀rẹ́ mi náà èmi ọba Ọ̀járótadé Adéwálé àjọ ní ìwòye kan náà bákan náà àjọ ní àfojúsùn pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá láti gbé àṣà àti ìṣe lárugẹ òun ló pa wá pọ̀ àjọ ní àfojúsùn bí ilẹ̀ Oòduà yóò ṣe tẹ̀síwájú bí a ṣe gbé àṣà àti ìṣe wa lárugẹ òun ló fà á tẹ́ fi rí mi níbí lẹ́nu. ẹ ṣeun kábíyèsí bò nínú yín ṣe dùn tó lónìí yìí. tá a bá gẹ̀ẹ́sì nínú mi lẹ́nu nílùú Ìbà kò lè kọsẹ̀ inú mi dùn tó jẹ́ pé àwọn tó fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ wọn dáńtọ́ ohun gbogbo tó ṣókùnkùn sí mi nínú àṣà àti ìṣe ló yé mi yékéyéké lẹ́ni mo pàdé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àwọn ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá àwọn ládéládé ní ilẹ̀ Káàárọ̀ Òjíire la pàdé lẹ́ni tá a jọ kíra tá a jó mọ́ra tá a yọ̀ mọ́ra gbogbo àṣà àti ìṣe àwọn Ọbàtálá àwọn tó ń kí Ṣàngó àwọn tó ń kí Ọya àwọn Ọlọ́ṣun àwọn Arúgbá àwọn tó ń kí oríkì ilẹ̀ Yorùbá gbogbo wọn lájọ pàdé níbí lẹ́ni tí wọ́n dá wa lára yá tí inú wa dùn tá a pa ìrònú tì tára wa yá gágá inú mi dùn púpọ̀ lẹ́ni bíi kéènì má tán bẹ́ẹ̀ ni mò ń gbà ládùúrà ọ̀pọ̀lọpọ̀ ohun tí a kọ́ ń bí lẹ́ni ó máa wúlò fún wa láti ṣe àkóso ní gbogbo ìlú wa. kábíyèsí bàbá mi ǹjẹ́ bẹ́ẹ̀ bá ṣe ẹ̀rọ tó bí yín nínú lónìí jẹ́ ẹ ti ẹ̀ lè bínú bí bàbá mi. mi ò lè bínú torí pé inú mi dùn púpọ̀ béèyàn bá ṣẹ̀ mí lẹ́nu ó dárí jì inú mi dùn mo sì gbà pé láyọ̀ náà ni ó padà sílé. ẹ ṣeun bàbá mi lẹ́ẹ̀kan sí ẹ bá ń dárúkọ yín fún gbogbo ará. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọba ọ̀mọ̀wé Ọ̀járótadé Adéwálé Aláàtì ìlú Ìlá Ìjẹ̀ṣà ààrẹ lọ́balọ́ba ní ẹsẹ̀ kùkú ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí a ń pè ní Network of Kings. orúkọ tèmi ni Fọláṣadé Abbas láti iléeṣẹ́ Jídé Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn. bàbá mi mo fẹ́ kẹ́ ẹ bá mi dárúkọ yín fún gbogbo aráalé. ẹ káàsán orúkọ mi ni Mọ́gàjí Teslim Abíọ́dún Olúgbòde tí mo jẹ́ Mọ́gàjí ní Olúgbòde ní Tábálẹ̀ nìbàdàn. bàbá mi Mọ́gàjí nílùú Ìbàdàn lẹ́yìn náà ti wá ẹ ṣeun bàbá mi ẹ dákun kí la wá ṣe ní àárín lọ́jọ́ oṣù. a wá ṣe oríkìdè oríkì Yorùbá àṣà la wá ṣe lénìí. àṣà la wá ṣe lónìí àṣà Yorùbá wa wá gbé lárugẹ sí i ẹ ṣeun bàbá mi bò lẹ́yìn àti ọba ìlú Ìbàṣàn yìí bò lẹ ṣèjọ jẹ́. ọba ìlú Ìbà yìí ó jẹ́ èèyàn pàtàkì ó jẹ́ èèyàn dáadáa ọ̀jọ̀gbọ́n tó ní làákàyè èmi pẹ̀lú èmi kò kábíyèsí àjọlọ sílé ìwé ni àwọn àjọ rẹ̀ tímọ́tímọ́.
bàbá mi ẹ ṣé mo mọ̀ dúpẹ́ bó nínú yín ṣe dùn só lọ́jọ́ sòní pẹ̀lú ayẹyẹ tó wáyé ní àná. tí yẹn bá gbẹ sí inú mi kò ní kọsẹ̀ nítorí pé kábíyèsí ó jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ àṣà Yorùbá púpọ̀ jù láti skul ní kábíyèsí ló ti ní interest lórí àṣà ẹ̀yin oríṣiríṣi ọba tó wà mí lẹ́nìí oríṣiríṣi mọ́gàjì tó wà mí lẹ́nìí so ó ti ní passion wípé àṣà Yorùbá ò gbọdọ̀ parun láti ẹ̀yin kábíyèsí ló ti ní kéèyàn lọ́gàn ẹgbẹ́ ọlọ́pàá Ọlọ́run jẹ́ kẹ́mi kábíyèsí gùn fún wa wọ́n á pẹ́ wọ́n á tọ́ wọ́n á gbó ẹ̀ṣẹ̀ ọba jẹ pẹ́ gbàrọ̀ Ọlọ́run. ṣùgbọ́n ní bàbá mi ṣùgbọ́n nírú ọjọ́ òní bẹ́ẹ̀ bá tiẹ̀ wá réèyàn kan tó bá bí yín nù jẹ́ tiẹ̀ lè nínú nírú ọjọ́ èdè ìsọjọ́ ìbínú ọjọ́ ayọ̀ ni torí pé ìṣẹ̀dálẹ̀ wa ni wọ́n fẹ́ kó parẹ́ yìí ọjọ́ ẹwà ọmọ ẹgbẹ́ yẹn ń ṣe nítorí gbogbo ẹ̀ press up olómọ yẹn ń ṣe yẹn press up àbá wọn ti ṣe tipẹ́tipẹ́ olómọ yẹn ń ṣe yẹn can you imagine ó rẹ̀ sórí ó rẹ̀ sí push and up and down can you imagine adúgbò Ọlọ́run thank you. ẹ ṣeun gan ni bàbá mi lẹ́ẹ̀kan sí ẹ bá mi dárúkọ yín fún gbogbo ará ilé. orúkọ mi ni Magaji Teslim Abiodun Olúgbòde tí mo jẹ́ Magaji ní agboolé Olúgbòde ní Tàbálẹ̀ Ìbàdàn tí mo tún wá jẹ́ olórí fún gbogbo ọmọ Òwu ní Ìbàdàn àti Ọ̀yọ́ State general. ẹ bá ń dárúkọ yín fún gbogbo ará ilé bàbá. orúkọ tèmi ni ọba Àdìó Àmùdá Àjàdí Olúkọ̀tún ti ilẹ̀ Ìkọ̀tún ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ẹgbẹ́dọ̀rẹ́ local government. kábíyèsí bàbá mi Olúkọ̀tún tilẹ̀ Ìkọ̀tún mo ṣe kábíyèsí forí adé lẹ́ẹ̀kan sí bàbá mi kí la wá ṣe ní àyín lọ́jọ́ tòní. láìdé ìtàn pẹnu gbogbo orin tá à ń gbọ́ iná ó ti sọ ohun tí ń ṣẹlẹ̀ oríkì àwa ilẹ̀ Káòkóòtù Òjíire èyí tí ọba pòfẹsọ Okùnoyè Adéogún Oyèdèjì kejì tó máa ń ṣe lọ́dọọdún kó la wá bá ṣe ní èní gẹ́gẹ́ bá dẹ̀ ṣe rí àṣà wa kò gbọ́dọ̀ kú níbi tí àṣà sì kù sí náà ní ọ̀dọ̀ àwa ọba àwa orí adé nílẹ̀ Kóòtù Òjíire ní tá a wá fún òun nìyẹn láti gbàdá àti ti bẹ̀rẹ̀ èyí náà ti rí i pé inú gbogbo wa dùn gbogbo àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé wọ́n ṣe ìdárayá fún tí wọ́n ṣe ìdárayá tí wọ́n ṣe ìdánwò fún a rí bí a ṣe ṣe tí wọ́n sì fún wọn ní ẹ̀bùn oríṣiríṣi kí Ọlọ́run ọba kó má pa àṣà wa run Ọlọ́run ọba ó sì jẹ́ kí ẹni tó ronú àti gbèrú ìjókòó yìí kalẹ̀ kọ́lọ́ tó máa tẹ̀síwájú kọ́lọ́ ọmọ pẹ́ nípa akíkanjú ọba ní ilẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè Nàìjíríà déédé gbogbo àgbáńlá ayé tí irú èèyàn báyìí bá pọ̀ láàrin alọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá gbogbo àgbáyé ni yóò mọ̀ pé Yorùbá ń bẹ tí ẹ pe ní àfẹ́ lórí pé kò sásàmì mọ́ ní orílẹ̀-èdè àgbáyé ṣe. ẹ ṣeun bàbá mi bò lè ṣe jẹ́ sí kábíyèsí ọba tìlú Ìbàdàn lọ́jọ́ sùn. ẹ ṣe èmi tí mo jókòó èmi ni akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ lọ́balọ́ba ní Ẹsẹ̀ Kùkú Ẹ̀bùrí Ibà ní alága májẹ̀kóbàjẹ́ tá à ń pè ní BOT ìdí pàtàkì nínú ẹgbẹ́ yìí dẹ̀ nìyí òun náà ló ṣe agbátẹrù ìjókòó yìí tó ń pè ní àwọn ọba tá a wà nínú ìjókòó yẹn tó alẹ́ ní igba inú àwọn bá a ṣe pọ̀ tó yẹn la sa àwọn èèyàn dírẹ̀ nú àwọn ọba láti wá bá kẹ́yẹ lẹ́nì kọ́lọ́wọ́n bá kó tó máa tẹ̀síwájú ẹgbẹ́ yẹn gangan ló gbé èmi débi lẹ́nì òun náà dẹ̀ ṣe takuntakun nínú ẹgbẹ́ tó ń ṣe ran ọmọ ẹgbẹ́ lọ́wọ́ ní gbogbo ọ̀nà kọ́lọ́wọ́n bá kọ́ mọ́tò wa nípa àjọṣe wa Ọlọ́run jẹ́ kó bàjẹ́. ẹ ṣeun bàbá mi bò nínú yín ṣe dùn só lọ́jọ́ sòní náà. wọ́n náà ti rí wípé bí tí à ń pè ní tourism tí a bá wò ní ọ̀dọ̀ àwọn òyìnbó àwa tá a jẹ́ aláwọ̀ dúdú la àmọ́ yìí tá a gbé lọ́wọ́ kò síbikíbi téèyàn bá jókòó kalẹ̀ ìrònú àgbọ̀kàn ìpòrúurú adé èyí tá à ń pè ní ìfúnpá yóò mọ ga sí i àmọ́ bá a ṣe jókòó ń bí lónìí à ń rí oríṣiríṣi nǹkan tá a ṣe ń kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ inú wa ń dùn ara wa sì ń yá gbogbo àwọn nǹkan tó ti nù wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé láwo ò fojú rí
irú ẹ wo àwọn tí ń ṣe kíní ìmọ̀lẹ̀ tó pé ní wá lẹ́nì tí wọ́n jó ọ̀pọ̀lọpọ̀ ní òrírú rẹ̀ rí wọ́n ti arúgbó eléyìí a sì rí pé àṣẹ́rù nǹkan báyìí tó ń bẹ lókè ìfẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a sì wà láàyè arírú nǹkan báyìí inú wa dùn ayọ̀ wa kún gbogbo àwa tá ọba tá a wà mí kọ̀ sẹ́ni tí ó sọ pé òun ọ̀rẹ́ kọkàn àbí méjì kan so inú wa ló púpọ̀ adúpẹ́ lọ́wọ́ ẹ̀bùrù a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. ṣé ẹ káàbọ̀ orúkọ tèmi náà ni aláìlúwà ọba Bámidélé Samson Olúwafẹ́mi ìlú Fẹ́mi lóyè wà Ọ̀wá akẹfẹtì ìlú Ìkẹfẹ́ ní ìjọba ìbílẹ̀ Bolúwadúró ní Ọ̀ṣun state. kábíyèsí o bàbá mi kádé ó pẹ́ lórí o bàbá mi kí la wá ṣe ń bí àyín lọ́jọ́ tó. ọdún àṣà ni àṣà tá a jó gidi jó gbogbo àwọn àṣà wa bí ó ṣe ní parẹ́ bí gbogbo ẹ̀ ṣe máa rú gọ́gọ́ sí i òun la wà fún tàtà ṣe ń bí báyìí kí Ọlọ́run kó sì máa fún wa ṣe káwọn alálẹ̀ náà kó tó máa bọ̀ kó máa gbà fún wa n tá à ń ṣe nìyẹn o. ní àṣẹ Èdùmàrè bàbá mi bó nínú yín ṣe dùn tó lọ́jọ́ sòní. inú wa ń dùn torí bàbá kí ẹrú wọn ní inú ẹrú àbàjẹ́ ṣùgbọ́n tẹ̀yìn bá débi tó jọmọ́ ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá rẹ̀ tó rẹ́ni bí rẹ̀ tó ráwọn èèyàn bí rẹ̀ inú rẹ̀ á dùn ara rẹ̀ á yá gágá so inú èmi náà ń dùn báyìí pé mo tún wà bí ọdún ìṣẹ̀dálẹ̀ bàbá mi. ṣeun kábíyèsí bó lẹ ṣe jẹ́ sí bàbá mi tó ń ṣayẹyẹ lọ́jọ́. Èbùrú of Ibà ọwọ́ ọ̀tún rẹ̀ ni mí bàbá kan ló jọ bí wa láti Ilé-Ifẹ̀ ọmọ ọba àlùfọ̀n jọjọ rí wá so bọ́n bá rí náà tí rí mi kò tí ì pé tó lẹ́sẹ̀ tó jọ rí wa ń bí báyìí lónìí ẹ bá dẹ̀ rí nínú ìtàn ọba àlùfọ̀n aláìmọ̀rẹ́ ògbógbódirin òun náà lọ́ba tó ti jẹ́ tó pẹ́ jù lórí èèpẹ̀ ní gbogbo àgbáyé spend my more than 1,000 years ó gbógbódirin wọn kò sí bẹ́ẹ̀rì kò sí kankan so náà ni olóde bí àwa bẹ́ẹ̀ bá rójú èmi kan báyìí náà I'm just a 1 year old so àwa náà ń bọ̀ ní 1,000 years ayé ò lè tí ì parẹ́ báyìí bó ti wù kí Tinubu ó máa ṣe àwọn gbogbo ẹ̀ sì máa dáa ó ṣe rí nìyẹn. ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ gan ni bàbá mi lẹ́ẹ̀kan sí orúkọ yín. orúkọ mi ò yí padà ẹ̀yẹ méjì ìjàsà mi ni aláìlúwà ọba Bámidélé Samson Olúwafẹ́mi Olúfẹ́mi lóyè wà Ọ̀wá akẹfẹ tilẹ̀ kẹfẹ ní ìjọba ìbílẹ̀ Bolúwadúró àlàáfíà ní fún yín. orúkọ mi ni ọba Sunday Ìṣọ̀lá Ìbírónkẹ́ Sámóyègùn wa àwọn arajà tìlú Ìwàrajà Ìjẹ̀ṣà orí adé Ọ̀ṣun state. ẹ ṣeun bàbá mi kí la wá ṣe ń àyín lọ́jọ́ sò. àwa bá kábíyèsí Èbùrú Bà ọdọọdún ló máa ń ṣe ọdún àṣà táwọn bá máa ń ṣe ọdún làwa ṣe lé ní ọdún àṣà wa kò gbọdọ̀ parun. ẹ ṣeun kábíyèsí kádé ó pẹ́ lórí bàbá mi o bó lọ́jọ́ òní ṣe rí lára yín bó nínú yín ṣe dùn tó nírú ọjọ́ yìí. ọjọ́ tó dáa ni ọjọ́ òní ojú ọjọ́ náà dẹ̀ dáa tó fi dùn wọ́n wá nù ni pé àṣà wa nílẹ̀ Yorùbá ìṣe wa nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tí a ń ṣe yìí ni ò ní jẹ́ ká gbàgbé ẹ̀ ló jẹ́ kó hun torí àwọn ẹ̀yà míì Ìgbò náà ń ṣe tiwọn Haúsá ń ṣe tiwọn tiwa nílẹ̀ Yorùbá làwa náà ń ṣe yìí inú wa dẹ̀ dùn gan wípé àwa náà ń gbé àṣà Yorùbá lárugẹ àjẹ́ òrun Ọlọ́run dẹ̀ ní jẹ́ òrun. ẹ ṣeun bàbá mi jẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá rèèyàn bó bá bí yín nínú ọjọ́ tòní jẹ́ ẹ lè bínú. kí lẹ sọ. mo ní ìjẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ rèèyàn tó ṣe ohun tó bí yín nú lọ́jọ́ tòní jẹ́ ẹ tiẹ̀ lè bínú. a gbọ́dọ̀ bínú o torí ní ọjọ́ àṣà ni a gbọ́dọ̀ bínú because àwọn alálẹ̀ gbogbo wọn wà pẹ̀lú wa ń bí a gbọ́dọ̀ máa rẹ́rìn síra wa ká mọ́ kí wọ́n máa dùn síra wa gbogbo tá a bá fẹ́ tá a bá fi àsìkò ń béèrè lọ́wọ́ àwọn alálẹ̀ ní Yorùbá yóò tẹ̀ wá lọ́wọ́. ẹ ṣeun bàbá mi lẹ́ẹ̀kan sí kábíyèsí ẹ bá ń tún dárúkọ yín fara mi. orúkọ mi ni ọba Sunday Ìṣọ̀lá Ìbírónkẹ́ àwọn arajà tìlú Ìwàrajà Ìjẹ̀ṣà. ẹ káàsán ìyá mi orúkọ tèmi ni Fọláṣadé Abbas láti ìlú Ìbàdàn láti iléeṣẹ́ jígí alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbègbè Àwọ̀sán ẹ bá mi dárúkọ yín fún gbogbo ará ilé ìyá. ọ̀mọ̀wé Adéọlá Fálẹ́yẹ yèyé Àṣàyìlá Ọ̀ràngún mo jẹ́ olùkọ́ ní ọgbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì nílé Ifẹ̀. ìyá mi mo kí yín gan ni mo kí yín sológun ni ẹ ṣé mo dúpẹ́ gan ìyá mi ẹ dákun kí la wá ṣe ní àyín lọ́jọ́ sí. bàbá wa ọba ọ̀jọ̀gbọ́n Adékúnlé Adéògún Òkúnoyè Adédèjì kejì ni wọ́n ń ṣe àyájọ́ ọdún karùn-ún
tí wọ́n máa ń ṣe àkójọ àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ apohùn tó ń pẹ̀sà tó ń kéwì tó ń sùn yẹ̀rẹ̀ tí wọ́n ń gbé àṣà lárugẹ tí wọ́n sì ń jẹ́ ká mọ̀ wípé ẹ̀kọ́ inú àkóónú oríkì ó pọ̀ fún àwọn èwe a sì gbọ́dọ̀ jẹ́ kírú nǹkan bẹ́ẹ̀ parun ohun tí a bá wá nìyí. ẹ ṣé gan ni ìyá mi ẹ dákun báwo nínú yín ṣe dùn tó lọ́jọ́ sòní gan. Mo láyọ̀ nítorí pé èmi jẹ́ olùkọ́ èdè àṣà àti ìmọ̀ ẹ̀dá èdè nínú ọgbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Mo ka ẹ̀kọ́ tó jẹmọ́ èdè Yorùbá gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ onípele kìíní onípele kejì masters àti onípele kẹta. Mo kà Yorùbá àti ohun tó jẹmọ́ ìmọ̀ ẹ̀dá èdè àṣà àti àgbéga èdè wa ni mo kọ́. Iṣẹ́ tí mo sì ń ṣe nìyẹn tí mo fi ń jẹun. Wọ́n pè mí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn agbáṣà lárugẹ tó sì ń kọ́ àwọn èwe ní ohun tí wọ́n ń ṣe níléèwé láti wá bá wọn darí ètò ìdíje láti mọ kò mẹsẹ̀ ó yọ nínú àwọn akẹ́kọ̀ọ́ tó pohùn. Láti ìrọ̀lẹ́ àná ni mo ti dé sí ìlú Ibà láti bá wọn kópa nínú ètò yìí. Inú mi dùn nítorí wípé àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ kéékèèké wa yìí wọ́n wúwa lórí wọ́n fi sí ọkàn láti kẹ́kọ̀ọ́ wọ́n ṣetán láti jáde bọ́ńbọ́ láti fi tí àwa àgbà ń ṣe láti fi hàn. Èyí hàn wípé ọjọ́ ọ̀la èdè àṣà àti Yorùbá kò lè parun bí àwọn kan ṣe ń bẹ̀rù. Ó fi ìdánilójú fún mi gẹ́gẹ́ bí ẹni tó ń gbé àṣà lárugẹ tí mo sì jẹ́ yèyé àṣà ìlú Ìlá Ọ̀ràngún tí mo jẹ́ yèyé amáṣàwo ní ìlú Oǹdó láàrin àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi mí joyè yìí tí mo sì ń di ìgbọ́nu àṣà mú tí mo sì tún ní àjọ tó jẹ́ àjọ Adé Àbẹ̀kẹ́ Fábọ́lá Educultural Organization ní ìlú Ìlá. Èmi náà ń kọ́ àwọn èwe nírú nǹkan báyìí. Ìgbà tí mo rí nǹkan tí wọ́n ń ṣe yìí ó mú ìwúrí bá mi wípé ohun tí à ń ṣe ohun tó dára ni. Bàbá wa Ọba Adékúnlé sì ń jẹ́ ká rí wípé tí gbogbo wa bá kó ọwọ́ jọ pọ̀ tá a fi kọ́ àwọn èwe wa ohun tó dájú ni wípé àṣà wa ò lè parun ìgbàgbé ò lè ṣe àwùjọ ọ̀la gan tí à ń bẹ̀rù wípé wọn ò ní mọ̀ tá à ń ṣe ṣùgbọ́n kì í ṣe kákànkọ́ oríkì sórí nìkan ká sun ìyẹ̀rẹ̀ nìkan o ohun tí a fẹ́ kó yé wọn gẹ́gẹ́ bí àfikún tèmi ni pé ká kọ́ wọn bí a ṣe ń sọ̀rọ̀ kó dáńtọ́ lẹ́nu kọ́ mọ àṣà yẹn ká mọ bí a ṣe ń ṣe àgbékalẹ̀ ní gbàgede tó fi jẹ́ wípé àwọn èèyàn ò ní máa tẹnu àbùkù lo àwọn apohùn gan torí pé wọ́n máa ń ròyìn pé àwọn tó bá ń ṣiṣẹ́ ìpohùn tí wọ́n ń ké oríkì pé alágbe ni wọ́n rárá o iṣẹ́ yẹn ti kọjá bẹ́ẹ̀ yóò yà yín lẹ́nu wípé èmi ń jó mò ń lùlù mò ń kọrin mò ń pẹ̀sà mò ń sùn jálá mò ń sùn yẹ̀rẹ̀ a fún mi ní ohun yẹn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ mo jogún ẹ̀ láti ilé mo tún wá kàwé kún ohun tí à ń sọ nìyí pé tí a bá rí àwọn èwe wa bí a ṣe ń wò yìí tí wọ́n bá ń ṣerú nǹkan báyìí ó dájú pé ọjọ́ ọ̀la èdè àṣà ìgbélárugẹ ohun tó jẹ́ ti ọmọnìyàn kò lè parẹ́ torí náà ohun mẹ́ta ni mo rí tó tún dùn mọ́ mi nínú láti rí i pé àwọn ọmọ wa gbọ́ èdè yàtọ̀ sí pé wọ́n kọ́ àkọ́sórí nìkan torí náà ohun tó dára ni inú mi dùn wípé àtàgbà àtèwe àtọba àti àwọn ọ̀tọ̀kùlú ìlú ló bá wọn pé àdúrà mi ni wípé kí ọdún máa dùn fún wa kí gbogbo àwa tí à ń ṣerú iṣẹ́ yìí àtàwọn apohùn tí àwọn èèyàn máa ń fojú wò wípé wọn ò ṣe nǹkan rere kó máa rí eré gbé ṣe ẹ ṣeun wípé ẹ bá mi sọ̀rọ̀ iléeṣẹ́ yín yóò máa tẹ̀síwájú o. Bàbá mi ẹ bá mi dárúkọ yín fáráalé. Olúkọ̀yà Ọ̀gẹ́n lórúkọ mi. Bàbá mi Olúkọ̀yà Ọ̀gín ní ọ̀gán yín. Láti Ìkálẹ̀ lókìtìpupa. Òkìtìpupa Ìkálẹ̀. Láti Ìkálẹ̀ lókìtìpupa bàbá mi ẹra bàbá mi kẹ́ ẹ pẹ́kẹ́mi ológun o. Bàbá mi ẹ dákun kí la wá ṣe àyín lọ́jọ́ sòní. A ní pé ká wá sí Ibà ká wá bá wọn ṣe àjọ̀dún oríkì Yorùbá. Nǹkan tá a ṣe wá nìyẹn. Ẹ ṣeun bàbá mi. Iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Iṣẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ẹ ṣeun bàbá mi bóun lẹ ṣe jẹ́ sí kábíyèsí of Ibà yìí gan-an ní pàṣẹ. Kábíyèsí mo ti máa ń gbórúkọ yàn pé ọ̀jọ̀gbọ́n làwọn náà ọ̀jọ̀gbọ́n dẹ̀ lèmi náà so àti mọ́ra ó easy torí pé àjọ jẹ́ ọ̀jọ̀gbọ́n dẹ̀ nǹkan tí wọ́n tún ń ṣe ń bí ó jọ mọ́ iṣẹ́ tèmi tí mò ń ṣe ọ̀jọ̀gbọ́n òpìtàn ni mí àti àṣà àti ìṣe wa nǹkan tá à ń ṣe nìyẹn la ṣe ní pé ká wá wo nǹkan tó ń ṣe ń bí lé ní pé ká darapọ̀ mọ́ wọn ká yẹ wọ́n sí. Ẹ ṣeun bàbá mi ẹ ṣeun mo dúpẹ́ gan ni bó nínú yín ṣe dùn tó lọ́jọ́ sòní pẹ̀lú tẹ́ ẹ bá ń bí. Inú mi dùn gidigidi sọ̀rọ̀ pé mo rí pé àṣà wa kò lè parẹ́ nǹkan tẹ́ ya dẹ̀ ṣe wà láyé nìyẹn pé àṣà wa yìí kò gbọdọ̀ parẹ́
àṣà táwọn òyìnbó gan tán fẹ́ kọ́ ni ẹ̀rí gbogbo àwọn òyìnbó tó wà ń bẹ̀ lẹ́ẹ̀kan. ẹ ṣeun bàbá mi lẹ́ẹ̀kan sí i ẹ bá ń dárúkọ yín fún gbogbo ará ilé. Olúkọ̀yà Ọ̀gẹ́n lórúkọ. Olúkọ̀yà Ọ̀gẹ́n. Yes, láti Òkìtìpupa, Ìkálẹ̀ ni mí, Ìkálẹ̀. Adúpẹ́ sà. Ọ̀pọ̀ bá ti ń ṣe kínní tẹ́lẹ̀ wọ́n máa ń wò pé àwọn Yorùbá ti Ọ̀ṣun, Ọ̀yọ́ àwọn nìkan ni wọ́n máa ń emphasize á sọ pé àwọn tọ̀hún gan ẹ̀rí pé àwọn kan wá látòǹdó wọ́n wá látòkìtìpupa wọ́n wá látọ̀wọ̀ àwọn náà sọ bó ṣe ń ṣe oríkì láti ọ̀dọ̀ wọn náà so ó ṣòro pé gbogbo wa ìkan náà ni gbogbo wa. ẹ ṣeun bàbá mi adúpẹ́ sà. bàbá mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo ará ilé. Olóyè Dípọ̀ Gbénró èmi ni aṣíwájú ìlú Ògúngbadé ńbàdàn mo sì tún jẹ́ ààrẹ ọ̀nà kakanfò Ìgangan ní ìjọba ìbílẹ̀ Ìbàràpá ṣùgbọ́n lónìí yìí mo wá ṣojú olùdásílẹ̀ Àtìbà University níbi tí mo ti ń ṣe olùdarí Àtìbà Center for Yoruba Language and Culture. ẹ ṣeun bàbá mi o. Ó dáa gan-an n tó yẹ ká gbé lárugẹ ni ṣe rí àṣà wa ọ̀pọ̀ àṣà wa ló ti ń wọ òkun lọ tí a bá máa ṣerú nǹkan báyìí kò ní pẹ́ tọ́pọ̀lọpọ̀ àwọn àṣà yìí tí wọ́n ó fi jẹ rodò lọ mú mi. ní jẹta òde yìí lọ́yọ̀ọ́ ní Àtìbà University a ṣe ìdíje láàrin àwọn akẹ́kọ̀ọ́ sẹ́kọ́ndírì àti àwọn àgbà ọ̀jẹ̀ onílù a sì lérò pé a máa ṣe lọ́dọọdún nítorí náà tó yẹ ká ṣe ni wọ́n ní òòṣà tá a bá bọ́mọdé mọ ibi ojú rẹ̀ ìgbàlẹ́bi ò ní pẹ́ parun nítorí náà tó dáa gidi ni kínní èmi tiẹ̀ rò pé ó sì yẹ kan kínní kan tó kù tí wọ́n ṣe àwọn oríkì ṣe mọ̀ pé ó dàbí gbogbo oríkì tá à ń gbọ́ oríkì Ọ̀yọ́ àti Ọ̀yọ́ tá a lè pè ní àwọn tó ń sọ Yorùbá Ọ̀yọ́ ṣùgbọ́n àwọn oríkì kan ń bẹ bí àpẹẹrẹ nísìnyí táwọn èmi ní Èkìtì àwọn tí wọ́n ń sálámọ̀ àti ìmọ̀ rí irú àwọn àsìkò láàrin àwọn Ìkálẹ̀ Bírípo láàrin àwọn Ìlàjẹ gbogbo irú àwọn Bọ̀lọ̀jọ̀ gbogbo àwọn nǹkan wọn yóò yẹ ká fi kún tá a bá fi kún ni yóò fi ke aṣàmọ gbàdúrà ní tá a bá fẹ́ ká ṣàwọ parun o kì í ní nǹkan gidi èyí tí wọ́n ń ṣe yìí. ṣe rí n tó ń dùn yàn ni pé nígbà tí wọ́n ti kẹ́ran mérò nítorí pé ẹ rí i pé àṣà tiwa làwa ń mójútó yìí ẹ ń bá jẹ́ mùsùlùmí ọmọ bínú ẹ rí i pé lẹ́yìn nǹkan tó bá jẹ́ ti mùsùlùmí lókè lọ́hùn wọn ò ṣe nítorí náà ńgbà sí lájọ wà pọ̀ ìjọba àpapọ̀ wọ́n fẹ́ máa ṣe bíi pé àwọn ọ̀fẹ́ kọ́mọdé kan ń ṣe tìbì kan torí náà ń ló bí ọ̀rọ̀ bí a ṣe lè bẹ́ẹ̀ sọ fún ìjọba àpapọ̀ wọ́n pọn gbọ́ náà ni wọn ò ní ṣe nǹkan kan ṣùgbọ́n àwa rò pé àwa ò ní nǹkan tá a bá gbé lárugẹ tẹ́ ẹ bá gbọ́n tí bàbá tó dá wa lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá gbọ́ àwọn nǹkan kan tó sọ ẹ rí i pé ó nítumọ̀ ṣẹ̀dẹ̀mọ̀ pé ó ti pẹ́ nìsín bóyá ní òtítọ́ ọdún mẹ́wàá nìsín tí àwọn UNESCO tí wọ́n ti gba Ifá bíi ẹ̀sìn àgbáyé a sì mọ̀ pé tí nǹkan bá ń lọ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń ṣe yìí náà ni ó dókè Ọlọ́run ó bá wa ṣe. Àwọn ni pro chancellor Àtìbà University kódà àìléráyè wa olùdásílẹ̀ wa ni Dr. Ṣọ̀gàn Ọ̀jẹ́bọ̀dé ó ní mo wá aṣojú fún nǹkan ni mo ṣe ẹ rí i pé àwọn ọmọ tíátà wa àná ṣeré bí a wá síbí lọ́dún tó kọjá náà. lẹ́ẹ̀kan sí bàbá mi ẹ bá mi dárúkọ yín fún gbogbo ará ilé. Olóyè Dípọ̀ Gbénró aṣíwájú Ògúngbadé nìbàdàn èmi sì tún ní ààrẹ ọ̀nà kakanfò Ìgangan níjọba àríwá ìbílẹ̀ Ìbàràpá mo sì jẹ́ olùdarí
Center for Yoruba Language and Culture ní Àtìbà University Ọ̀yọ́. ẹ ṣeun bàbá mi tí wọ́n fẹ́ lù yín lọ́gọ̀ ẹnu láti jẹ́ kẹ́ ẹ bá mi sọ fún gbogbo àwọn aráalé pé kán máa bá mi subscribe sí iléeṣẹ́ Jígí Alára. A máa ń ṣe àwọn àṣà wa lóríṣiríṣi náà iléeṣẹ́ Jígí Alára. A máa ń sọ ìròyìn Yorùbá la sì máa ń gbé jáde níbẹ̀. So a máa ń ṣe àwọn sinimá náà lọ́lọ́kùn òjọ̀kan náà àti àwọn ètò náà tó tún peléke náà lórí Jígí Alára yìí. tó ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ̀yin náà ẹ máa ohun tó ṣẹlẹ̀ ni pé ó dàbí pé iléeṣẹ́ rédíò ti wá pọ̀ nìbàdàn tí ò jẹ́ káwọn èèyàn mọ ibo làwọn yà sí à ń gbọ́ bá ti jẹ́ pé Yorùbá gan lẹ̀ ń sọ ntọ́pọ̀lọpọ̀ èèyàn wá sì mọ́ ń wá nìyẹn nítorí ẹ̀yẹn wo nílé kíní ilé ìjọba ilé aṣòfin ìjọ tí wọ́n bá ti ń ṣe kíní ní Yorùbá ẹ rí i pé pitimu ni èrò máa ń pọ̀ ní kíní nítorí náà èdè wa dùn kí àwọn èèyàn jọ wọn mọ tẹ́tí sí kílẹ̀ tí kò kọ́ iléeṣẹ́ Jígí Alára ó kọ́ tẹ́ ẹ sọ́nù yóò mọ da Jígí Alára náà ni ó sì mọ jẹ́ lágbára Olódùmarè yóò mọ da o ẹ mọ rí bá ti ẹ mọ rọ́nà gbégbá o. bàbá mi ẹ bá mi dárúkọ yín fún gbogbo aráalé. èmi ni ọ̀gbẹ́ni Ìbíkúnlé Ayọ̀bámi Director Academic Planning Àtìbà University Ọ̀yọ́. A wá sí bíbá láti wá ṣojú olùdásílẹ̀ iléèwé Àtìbà University Ọ̀yọ́. A wá lọ́dún tó kọjá náà a wá sí bíbá láti wá bá wọn kópa nínú ayẹyẹ yìí oríkì Yorùbá Festival. ẹ ṣeun bàbá mi bó nínú yín ṣe dùn tó lọ́jọ́ sòní pẹ̀lú àwọn ohun àrà mẹ́rìírí tó tún ń ṣẹlẹ̀ lọ́jọ́ yìí. Inú mi dùn gan torí pé nígbà tí èèyàn bá gbọ́ oríkì olè rẹ̀ oríire ó wù a máa ń sọ pé ẹlòmíì olórí gàrí ni oríire ó wù yóò náwó yóò túraká tí n bá gbọ́ oríkì mi ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abisujú kọ ọmọ inú mi á dùn gan so ó dára púpọ̀ tí tọmọ mi bá ń sunkún mo máa ń kí wọn yóò wá dákẹ́ kò ní sunkún mọ́ so ó wúlò tí èèyàn bá ń bínú tó bá ń bínú gan tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kí oríkì rẹ̀ ara rẹ̀ ó balẹ̀ ara rẹ̀ ó wálẹ̀ kò ní bínú yẹn mọ́. ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ gan ni bàbá mi mo wá fẹ́ lù yín lọ́gọ̀ ẹnu láti bá mi sọ fún gbogbo aráalé pé kán máa bá wa wo ìkànnì Jígí Alára yìí ohun àrà ohun mèremère la máa ń gbé ṣe ń bẹ̀ àwa la máa ń ṣe sinimá lọ́wọ́ kọ̀ọ̀kan a sì tún máa ń sọ̀rọ̀ yìí náà lọ́lọ́kọ̀ òjọ̀kan tó jẹ́ ròyìn Yorùbá abínibí wa tá a sì tún máa ń gbàṣà náà lárugẹ. ó dára púpọ̀ ẹ̀yin èèyàn wa ẹ máa kópa ẹ máa bá wa wo Jígí Alára yìí tẹ́ bá rí ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa wo Jígí Alára ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa wo Jígí Alára ó dára púpọ̀ kí a máa sọ èdè wa tẹ́ bá rántí ọmọ kan ìyá rẹ̀ Yorùbá ni bàbá rẹ̀ ìlú èbó ni ọmọ yẹn Aláàfin tó gbéṣẹ̀ wọ́n fà mọ́ra kódà ọmọ yẹn sọ pé òun ń jàmọ̀là ó gbọ́ Yorùbá ju ọmọ Yorùbá mi lọ ìgbà tọ́mọ Yorùbá mi ọba sọ gbólóhùn ọ̀rọ̀ bíi mẹ́jọ ó ti fi èdè òyìnbó sí i so lè tó dẹ̀ jẹ́ pé ní ìlú èbó àwọn ọmọ wa tó lọ síbẹ̀ wọ́n á padà gba àwọn èbó kọ́ máa kọ́ wọn Yorùbá so ẹ jẹ́ ká máa wo Jígí Alára yìí ká lè máa kọ́ ẹ̀kọ́ sí i àtòwe ni o àti àṣà wa ni o ó pọ̀ níbẹ̀. ẹ ṣeun bàbá mi lẹ́ẹ̀kan sí ẹ bá ń tún dárúkọ yín fún gbogbo aráalé. èmi ni Ìbíkúnlé Ayọ̀bámi Director Academic Planning Àtìbà University Ọ̀yọ́. orúkọ tèmi náà ni Afọláṣadé Abbas orúkọ yín náà. orúkọ tí bàbá àti ìyá sọ mí ni Solomon Ọláyíwọlá Àkànbí Àtàndá Òdì ọmọ Àrẹ̀sà tó lépo ní kẹ̀tẹ́ dúdú lẹ̀gbọ́n pupa làbúrò òótọ́ òde òyìnbó lèmi sọ ṣùgbọ́n èdè Yorùbá ó tún dán mọ́ràn lẹ́nu mi
bàbá mi mo rẹ́yìn náà níbi ayẹyẹ yìí tí wọ́n ń ṣe lọ́jọ́ ọ̀sìtò ní àṣà Yorùbá wa bó o nínú yín ṣe dùn tó lọ́jọ́ ọ̀sìtò. bẹ́ẹ̀ ṣe ń bá kọjá nù mí kò ní kọsẹ̀ torí nù mí dùn gidigidi torí ó yẹ ká máa gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ àwa lè sí lọ́dún tó kọjá a sì tún ṣe mí lógo tọ́lọ̀. ẹ ṣeun bàbá mi mo tún wá fẹ́ kẹ́ bá ń sọ fún gbogbo àwọn aráalé pé kán máa bá wa wo iléeṣẹ́ Jígí Alára àrà ọ̀tun làwa ń ṣe níbi ibẹ̀ à ń gbóhùn sáfẹ́fẹ́ à ń ṣe sinimá Yorùbá wa lọ́lọ́kan òjọ̀kan náà. ó kọ yín gan tiẹ̀ ti mú fẹ́ kéèyàn máa wá fẹ́ wò yín díngí kò sẹ́ni ọmọdé ò gbọ́dọ̀ rí díngí kó banújẹ́ so Jígí Alára yẹn mo ké sí gbogbo alára ọmọdé àgbà kẹ́ wá máa gbọ́ wọn kẹ́ máa wò wọ́n torí wọ́n ń dára ń bẹ̀ ara ní òsì ní parẹ́ orúkọ Jésù. ẹ ṣeun bàbá mi adúpẹ́ ó kọ yín lẹ́ǹkan sí. orúkọ tèmi ni Solomon Ọláìwọlá Àkànbí. ìyá mi ẹ bá mi dárúkọ yín fún gbogbo aráalé. orúkọ tèmi ni ọmọbabìnrin Yèyé Àbíyè Ọ̀ṣunbùnmi Àbíkẹ́ Ifáṣemílóore. ẹ ṣeun màmá mi Yèyé Àbíyè ẹ dẹ́kun kí la wá ṣe ní àyín lọ́jọ́ sòní náà. a wá ṣe ọdún oríkì àwọn baba ńlá bàbá wa kórí kálukú owó kí kálukú jẹ́wọ́ ara ẹ̀ póun kì í ṣọ́ máa lè pọ́ ọmọ ọkọ lóru. ẹ ṣeun ìyá wa Ìyá Àbíyè ẹ dẹ́kun bò lẹ́yìn àti kábíyèsí ọba Ìbàṣàn yìí bò lẹ ṣe jọ jẹ́ àti pé ìyàwó gan ni kábíyèsí ọba Ìbàṣàn ń kọ sí yín tẹ́ ẹ fi dìde wá láti odidi ìlú Ìbàdàn. ìhà dáadáa ni wọ́n jẹ́ nìkan tí àwọn náà máa ń jáde tó bá ti dọ̀rọ̀ àṣà wọn àwọn náà kì í fi àṣà ṣeré ẹni tẹ́ ẹ bá wá rí lásìkò tẹ́yìn ṣe wọ́n ní gbà fún rájí òun ní gbà fún gbàdá ní tí àwọn náà ṣe ẹ̀sùn ẹ̀ náà làwa náà ń san wọ́n báyìí. ẹ ṣeun ìyá mi Yèyé Àbíyè bó wà nínú yín ṣe dùn só lọ́jọ́ sòní gan-an. inú mi dùn torí gbà tí mo débi kódà kan mo ti fẹ́ ṣe owó náà nígbà tó ń kí oríkì bàbá mi torí mi wú orí mi dìde ẹnìkan fẹ́ máa sọ pé rárá mo já máìkì yẹn pa padà mo ló mọ ohun tó ń sọ bá mi gbé fún un ṣáàjò orí mi ó máa dìde lọ káwọn ọmọ mi torí mọ́ mi wá ẹ̀ mà ti fẹ́ náwó tán. ẹ ṣe ìyá mi mo dúpẹ́ gan ni lọ́wọ́ yín o àmọ̀ràn olè wá ní láti gbà fún gbogbo àwọn aráalé àwọn tí wọn ò tiẹ̀ mọ̀ nípa àṣà wa àti èdè wa yìí rárá àmọ̀ràn olè ní láti gbà fún wọn. àkọ́kọ́ ọmọ wọn ní àṣà tiwantiwa ni tó bá ti kọ́ ọmọ wọn ní àṣà tiwantiwa ọ̀rọ̀ ibi tó rúlé òde Nàìjíríà tó rújú dé yìí kò ní rí bẹ́ẹ̀ torí àṣà tí kálukú ti gbàgbé òun ló fa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tí a bá mójútó àṣà àti ìṣe wa a ò ní ní wàhálà àkọ́kọ́ a ò ní ní ìdààmú gbogbo ohun tó ti sọnù la fẹ́ kán kọ́ àwọn ọmọ yẹn kán padà sí láti máa ṣe. ẹ ṣeun ìyá wa lẹ́ǹkan sí orúkọ yín. orúkọ mi ni ọmọbabìnrin Yèyé Àbíyè Ọ̀ṣunbùnmi Àbíkẹ́ Ifáṣemílóore tí mo jẹ́ Yèyé Aláragbó Oòduà. orúkọ mi ni ọba Elúgbèmí Elúdọjà Tèmítọ́pẹ́ Ọbaláyé tìlú Ìráyè Ilé-Ifẹ̀. ẹ dẹ́kun bàbá mi mo rí i pé bẹ́yìn náà inú tí náà dùn lọ́jọ́ sòní tẹ́ ẹ tún fi tọ̀yàtọ̀yàyà tẹ́ ẹ tún fi jókòó tẹ́ ẹ fi ń bá mi sọ̀rọ̀ bó o lẹ ṣe jẹ́ sí kábíyèsí ọba ìlú Ìbàdàn lọ́jọ́ sòní. àwa jẹ́ ìkan lára àwọn kábíyèsí tó wá láti Ilé-Ifẹ̀ táwa ṣojú bàbá wa Ọọ̀ni olórí ayé ní bí ilé ní so kábíyèsí náà dẹ̀ tún jẹ́ bí ara wa náà kankan náà jọ ni wá gẹ́gẹ́ bí kan tó ń ṣe léèní inú wa dùn lọ́pọ̀lọpọ̀ torí pé ara àwọn àṣà tí a gbọ́dọ̀ máa jẹ́ ká máa fi kọ́ra wa náà ní nítorí ẹ̀ nínú wa ṣètò láti wà ń bí lọ́jọ́ èní. lẹ́ẹ̀kan sí orúkọ yìí. His Royal Majesty ọba Elúgbèmí Elúdọjà Tèmítọ́pẹ́ Ọbaláyé of Ìráyè Kingdom Ilé-Ifẹ̀. bàbá mi ẹ bá mi dárúkọ yín fún gbogbo aráàlú. orúkọ tèmi ni Chief Oyèlámì Awóyọdé tí gbogbo èèyàn mọ̀ sí ìbílẹ̀ Awo Funfun tí mo jẹ́ aṣojú fún bàbá wa Ọọ̀ni Adéyẹyè Ẹnìtàn fún gbogbo àṣà àti ìṣẹ̀ṣe ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire. bàbá mi ẹ kú kalẹ̀ ẹ dẹ́kun bàbá mi bó nínú yín ṣe dùn só lọ́jọ́ sòní pẹ̀lú bí a wà yìí. inú tèmi dùn nítorí ìlú tá a wà yìí Ifẹ̀ lóní torí Ọ̀rànfẹ̀ lóní ìlú yìí Ọ̀rànfẹ̀ dẹ̀ni yìí Ifẹ̀ ló wà so inú tèmi dùn pẹ̀lú àṣà àti tí wọ́n ń ṣe lénìí tí wọ́n ń pè ní oríkì festival inú tèmi dùn gidigidi gan ni láti wá bí lénìí fún tí wọ́n ń ṣe yìí. ẹ ṣeun bàbá mi
ẹ dẹ́kun bàbá mi àmọ̀ràn ó lè gba àwọn ọmọ Yorùbá wa lásìkò yìí pé kí wọ́n mọ̀ jẹ́ kí àṣà wò. àmọ̀ràn tèmi lè gba àwọn ọmọ káàárọ̀ òjíire ni wípé ká dúró ti nǹkan wa torí wọ́n ní orò téèyàn bá ń ṣe tí ò bá fi wọn mẹ̀ kò ní pẹ́ parun. èmi tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ẹ̀bùrúbà àti àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe oríkì fẹ́sífà yìí lénìí torí tí ò bá ṣàwọn àwọn ọmọ kéékèèké yìí àwọn lògo wa lọ́la ní gbogbo ilẹ̀ adúláwọ̀ tí wọ́n bá ṣerú eléyìí bá la fẹ́ rí ẹ̀bùn tí Ọlọ́run àti Elédùmarè fáwọn ọmọdé yìí ṣùgbọ́n nísìnyí báyìí a rí wípé ẹ̀bùn tọ́lọ̀ ń fún wọn wọ́n gbé jáde a sì rí kì í ṣe pé wọ́n ní so irú nǹkan báyìí ó yẹ ká jókòó tì ada Kristẹni ni Mùsùlùmí ni oníṣẹ̀ṣe ni eléyìí àṣà ni tó jẹ́ pé ó yẹ kí a máa fi hàn àwọn ọmọ wa irú eléyìí táwọn ọmọ yìí àti tí kábíyèsí wa Ẹ̀bùrú ti bà àtàwọn kọmitì yìí àtàwọn ọba lọ́ba tó wà bí ìlérí tí wọ́n ṣe yìí n tó wú èmi lórí púpọ̀ ni tó sì yẹ kó wú gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire lórí eléyìí kì í sọ̀rọ̀ pé Kristẹni ni mí kì í sọ̀rọ̀ pé Muslim ni mí kì í sọ̀rọ̀ pé báyà ẹlẹ́sìn ìbílẹ̀ ni mí rárá eléyìí ní ìsìn báyìí fún ìlọsíwájú àwọn ọmọ káàárọ̀ òjíire àti ọjọ́ ọ̀la wa ni èmi kí àwọn ẹni tó ṣe mo dẹ̀ kí kábíyèsí Ẹ̀bùrúbà mo dẹ̀ kún wá kí àwọn òbí tó bí àwọn ọmọ yìí pé wọ́n kú oríire torí wọ́n tọ́ wọn wọ́n sì gbẹ̀kọ́ so èmi wá fásitì yìí sọ fún gbogbo àwa ìyá ọlọ́mọ àti bàbá ọlọ́mọ àtàlágbàtọ́ gbogbo tá a bá ń ṣe tó lè mú tẹ̀síwájú bá wa lénìí tàbí ní ọjọ́ ọ̀la ká máa fi hàn ọmọ ká dẹ̀ máa dúró tì í ìmọ̀ràn tèmi ní fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire lọ́kùnrin lóbìnrin nìyẹn. lẹ́ẹ̀kan sí bàbá mi ẹ bá mi dárúkọ yín fún gbogbo ará. orúkọ tèmi ni Chief Oyèlámì Awóyọdé ìrísà ìbílẹ̀ awo funfun láti ìlú Ilé Ifẹ̀. ṣeun bàbá ìyá mi ẹ bá mi dárúkọ yín fún gbogbo ará ilé. orúkọ mi ni ọmọọbabìnrin Ganiat Àjàngìlá Àjọbíewé. ìyá mi ọmọọbabìnrin Ganiat Àjàngìlá Àjọbíewé ẹ dákun ìyá mi bó o ní ẹ ṣe rí ayẹyẹ ọjọ́ tòní sí. ó dáa ó dùn gbọ̀ngbọ̀n kan sí ó dùn wọ́n ṣe máa ṣe lọ́dọọdún nìyẹn ṣùgbọ́n eléyìí tún dùn gbọ̀ngbọ̀n kan sí àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè. ẹ ṣeun gan ni ìyá mi ẹ dárúkọ Àjọbíewé níkẹyìn orúkọ yín bó o lẹ́yìn àti bàbá wa Àjọbíewé ṣe jẹ́ gan. ọkọ mi nìyẹn ọkọ tí mo bímọ fún ni. bàbá wa Àjọbíewé òun ló adé orí yín tẹ́ ẹ bímọ fún bẹ́ẹ̀ ẹ sì jọ wà dòní. dọ́là ọlọ́mọ pa wá báyìí. àmì àṣẹ Èdùmàrè. bẹ́ẹ̀ ni. àmì àṣẹ Èdùmàrè bàbá ń kọ́ lé ń bẹ̀ o. àlàáfíà náà wà. bàbá mi ìyá mi bó lẹ ṣe jẹ́ pẹ̀lú kábíyèsí ọba Ìbàṣàn tó fi gbé yín débí ìbà lọ́jọ́ tó. wọ́n dá pílátífọ́ọ̀mù kan sílẹ̀ wọ́n pe gbogbo àwa tá à ń pẹ̀sà gbogbo àwa tá à ń kéwì wọ́n dá sílẹ̀ so láti ó ti tó ọdún karùn-ún ni tí wọ́n ti dá sílẹ̀ wọ́n pè mí mo wá wọ́n sọ fọ́kọ mi ọkọ mi náà mọ̀ wá ọkọ mi náà ti wá rí èmi náà ti wá tipẹ́ mo kàn tún ní kí n wá lónìí kí n wá dá bá wọn ṣe ọdún ni. ẹ ṣeun gan ni ìyá mi Àjọbíewé àmọ̀ràn wo lẹ wá ní láti gba gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá kóòtù òjíire yìí pé kí wọ́n má jẹ́ kí ìṣẹ̀ṣe owó parun àti àṣà wa kájọ máa gbé. Gbáìlọ́lá ó ti wá láṣà àṣà ní tiwa ẹ jẹ́ kájọ gbàṣà ìgà tiwa láṣà àṣà ní tiwa ẹ jẹ́ kájọ ṣe kò séwu tiwa láṣà àṣà ní tiwa ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà kò papọ̀ rárá so ẹ jẹ́ kájọ ṣe torọ́wọ́ kan kò gbẹ́rù dórí èèyàn ọmọ tó bá ti sọ lẹ́nu ó sàpò ìyàpọ̀ ni
tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni ìyá mi ó yá mo wá fẹ́ kẹ́ ẹ bá mi fi àṣà yín kẹ́ ẹ bá mi fi kí iléeṣẹ́ Jígí Alára pé káwọn èèyàn mọ bá wa wo iléeṣẹ́ Jígí Alára à ń ṣe sinimá lọ́lọ́kan òjọ̀kan àṣà wa yìí òun làwa náà sì ń gbé lárugẹ níléeṣẹ́ Jígí Alára yìí. ó dáná Jígí Alára ló ní n kí gbogbo yín àṣà bí n ó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan Jígí Alára ló ní n kí gbogbo yín o àṣà bí n ó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan Jígí Alára ẹ máa bá wa wò ó gbogbo àṣà Yorùbá ló ń ṣe ń bẹ gbogbo nǹkan tó ń ṣe ń bẹ nǹkan Yorùbá ni ẹ máa bá wa wò ó iléeṣẹ́ gidi ni o iléeṣẹ́ yín ò ní jóná o ẹ ní lọ ẹ̀yìn o iwájú lẹ́ẹ̀ máa lọ o. ní àṣedù ìyá mi ẹ bá ń tún dárúkọ yín lẹ́ẹ̀kan sí gbogbo aráalé. orúkọ mi ni ọmọbabìnrin Ganiat Àjàngìlá Àjọbíewé. sísítà mi àti bírọ́dà mi ẹ káàsán orúkọ tèmi ni Afọláṣadé Abbas tí mo wá láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn lágbègbè Àwọ̀tán Lápẹtẹ ẹ bá mi dárúkọ yín fún gbogbo aráalé. orúkọ tèmi ni Demilade Afedegbayi tí gbogbo ènìyàn mọ̀ sí Demi Chanta Entertainment mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkìrun Àgùnbẹ́ onílẹ̀ obì. bàbá mi ẹ̀yìn kọ́. orúkọ mi ni Okunlade Abdulrokib Ayọ̀mídé tí gbogbo èèyàn mọ̀ sí Ajóbíòkòtó arẹ́sẹ̀jóbàtà ní ntayẹ lòmí òní. àní ntayẹ lòmí òní láti ìlú wo lẹ ti. ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́mọláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. kábíyèsí o ẹ̀yin ti bàbá ikú yèyé. kábíyèsí fáláàfin. ẹ̀yin ìyá mi àti bàbá mi méjèèjì bó nínú yín ṣe dùn tó lọ́jọ́ sòní ní àyín. inú mi dùn wípé òní sojú mi pàápàá jùlọ ọmọ Yorùbá àtàtà ni mi tó ń gbàṣà àti ṣe ilẹ̀ Yorùbá ga inú mi dùn pé òní tí bàbá wa kábíyèsí Adékúnlé Òkùnoyè Ẹ̀bùrú tìlú bá ń ṣe oríkì Yorùbá fún gbogbo àwa tí a jẹ́ eléwì apẹ̀sàpátá inú mi dùn pé mo wà ń bíbà yìí láyọ̀ mo sì tún gbà á ládùúrà pé ọdún tó ń bọ̀ náà ó máa sojú gbogbo wa láṣẹ Elédùà. bàbá mi ẹ̀yin ń kọ́. Ajóbíòkòtó èmi ò délẹ̀ yìí rí o Ẹ̀bùrú ibà ló gbé ń délẹ̀ iye ọmọ dáṣọ fún jẹlẹrẹ Àkàndé ọbẹ̀ Ẹ̀bùrú ibà ló kó wa jáde ó lájọ ọdún oríkì Yorùbá ti dé ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ tó wáyé níbà bá mi ọba pòfẹ́sọ Adéògùn Òkùnoyè Adékúnlé lógún kó wa jáde lónìí ó ní gbogbo tèwé tàgbà ẹjẹ àjọṣe ní àṣàlẹ̀ wo lè parun àwa lálàṣà wa lánìí ṣe Yorùbá lò ó làṣà wa náà lánìí ṣe àṣà ti ṣe wò níbàjẹ́ láṣẹ Olódùmarè ọba. ẹ pẹ́ lórí àṣà o ayé lèrè là máa jẹ́ lórí àṣà o ayé lèrè là máa jẹ́ ọmọ Yorùbá àkú ọdún ìgbà ilé wa lẹ́kún àwọn ilé wa kò ní pẹ́ dín aya ò ní kú ọmọ ò ní kú àṣà o ayé lèrè là máa jẹ́. àwa lálàṣà wa àwa lánìṣe wa àbínibí wa àti àṣà wa kò gbọ́dọ̀ bàjẹ́ àwa lálàṣà wa àṣà wa ni ìṣe wa ni kẹ́ni má bà wá làṣà jẹ́ o. ọ̀gá náà ẹ̀yin onímọ̀lẹ́ mi jù mí ta ní jẹ́ mọ́lẹ́ bàbá ọmọjọ́ mọ́ lọ. Demilade Mode Alára kan gba yìí dá ọmọ Àdìpẹ́ ẹ̀rí lọ́fẹ̀ẹ́ ló fòun Demi Chanta mo tún ti délẹ̀ yọ mẹ́lẹ́rẹ́ Àgùnbẹ́ ni mí o Àgùnbẹ́ mọ nílẹ̀ obì mọ nílẹ̀ akọ̀ọ̀lá ọmọ onígbà àtàrẹ wọn láwọn olóko ní kí wọn Àgùnbẹ́ wọn láwọn olódò ní kí ìhun mo pẹ́ ta ńlá fọ̀ ta ló ṣeré táwọn ló dòkí ta ńlá jí bẹ́ẹ̀ sí wọ̀wérí sọ gbúdùn ju àtúwọ̀ àwa lọ́mọ ẹ̀yọ̀ tó ti mú kí n dọ̀kọ́ mẹ́yọ̀ tó ti mú kí n dọ̀ sá. Ajóbíòkòtó mo nílé bàbá mi Ọ̀yọ́ ni mi Ọ̀yọ́ mọ̀ mi èmi lọ́mọ Ọ̀yọ́mọláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà èmi lọ́mọ Àjòwúyọkọ lẹ́nu ábìlà tọ̀tọ̀ lẹ́yìn Aláàfin oníbí ni ká mọ̀ wọ́lọ́ lọ́lá kiri akíbíyàn lọ́yọ́kọ́ lọ́rẹ̀ ẹ̀ ṣàṣìgbà àṣìgbà lóde tó lóhùn ó bòde Ọ̀yọ́ jẹ́ ọmọ síyan bọ́lá ọmọ olùpẹ̀ ewu èbó tí ṣe sílẹ̀ bàbá Sànúsí àbàjọ́ wọ́pẹ́ nire ní kọ́
alábàjá járe lé ọ̀yọ́dún joyin lọ́dún dún láláàfin ọ̀yọ́ ń jó títìrí méje là ń kí wọn pé ewu lóde bàbá tóbi ńlọ́mọ èmi ọjẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ là ń kí wọn nílé ọmọ adéyẹmí tó fífi lé iṣẹ́ gbanilẹ́nu àwa lọ́mọ láti rí lákó ikán tiri wẹ ìwọ ẹ̀jẹ̀ ìkó nkoso tiri peku ìwọ tiri pẹja ọkà bàbà ó tiri bo olóko lọ́rùn èjì òbúrò ilé Ọ̀yọ́ bọmọdé ilé ọba àgbà jẹun àfi kó tiri òkè tiri mọwò tọsọmọ ẹni kúdẹfù aláàfin òníbí ni ká máa wọlọ lákiri Ọ̀yọ́ ni mí ọ̀rọ̀ ọmọ láàfin inú mi dùn mọ́ yege èmi lọmọràn mi yà kí ọ̀tún ọmọràn mi yà kí òsì ọmọ akínílé akínlógún èmi lọmọ adérìn bíi ọ̀rọ̀ ọmọjọgbà àtibá ọba fi ń bọ́rọ̀ òyìnbó àwọn òkè òtètè mọ̀ wípọ́gbọ́n la fi ń lò lú Ọ̀yọ́ ọgbọ́gbọ́n la bẹ́rẹ́ fi ń ta sọ́ọ̀sẹ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lẹ́jọ́ fi ń fònà aláàfin òroko àrẹ̀mọ ọ̀pájúbà Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ àwọn òkè ọ̀hún wọn lọ́yọ́ ayọ́mọ́lẹ̀ jóbi oko tó mọ̀ sọ fún wọn Ọ̀yọ́ èsì ayọ́mọ́lẹ̀ rárá Ọ̀yọ́ tó fẹ́ sọ yá ṣe bí sílẹ̀ tó fẹ́ ní erémọ́ra Ọ̀yọ́ aláró ogun aláró jinlẹ̀ òbí ìjà níṣẹ́lẹ̀ bàbá mi ọlọ́pàá ni mi ò ọmọ ẹranko ṣìrì tí ń bọ́ dẹ́ mú jẹ èmi lọ́mọ òfò díẹ̀ ṣe tẹ́lẹ̀ fọ́mọ ǹgàmọ̀gà iyán ọ̀pá mi láyà mo lè jẹ àkàndé òkè ọ̀pá mi láyà mo lè gún bọ́ba jẹ́ tinú ilé bàbá tó bí mi lọ́mọ ọmọ olúbísí ọmọ tápà lè ń pè olóore ọ̀tẹ̀rẹ̀ ọmọ àfàárọ̀ woko lóko ká. ìjọba ẹ̀kọ́ tó mú ibà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ ilé yìí ilé ya bàbá mi ni òbí ń dání wá ọmọ tápà fọ́ọ̀mù sẹ́lù ìjọ tí mo gbọ́ pé lè tápà ń jó èjì ẹnu mi mo sáré mo bẹ́ẹ̀ kú àní mo bẹ́ẹ̀ bọ́dọ̀ ọ̀yà lọ mẹ́bí torí asọ́kọ́ àánú mi nítorí ẹ̀wùkọ́ ṣebí torí ìsàsùn ẹ̀jẹ̀ ni. omi kan bẹ́ẹ̀ lé bàbá mi bí tẹrú tọmọ bá ti jí ńlá mọ́jọ́ fi mú omi yà mí yà gan níjà o ọmọ yẹn ọbọ kàrẹ ọmọ yẹn lábára funfun ọkà lábára pa ìpa ẹ tùmí káká kí n bèrè òmìnira òkun èmi lọmọ tùmí sàṣà kí n bèrè òmìnira ọ̀sà ọba wa tùmí gòdògòdò kí n bèrè òmìnira ògòdò lé wọn á pẹ́ bẹ́ẹ̀ lólu ti tán ọmọ ẹranko sì rí tí ń bọ́ dẹ́ mu jẹ èmi lọmọ òfòdì ẹsẹ̀ tẹ́lẹ̀ fọ́mọ gàmùgà ànú mi ọmọ oyè ọkà ọmọ sí ló dà ló pákẹ́lì pé. orúkọ mi ni Bólúwatifẹ́ Àkọ́fẹ́ mo wá láti Abọ́lárìn College tó wà ní ìlú Òkè-Lọ́ràngún ní Ọ̀ṣun State. Bólúwatifẹ́ àbí Àkànfẹ́ kí la wá ṣe ní àyín gan lọ́jọ́ ọ̀sán nítorí mo rí wọn náà sóhun dára níbi ibẹ̀ yẹn lẹ́yìn. mo wá kéwì ni mo wá fi ohùn mi gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ níbí mi. Bólúwatifẹ́ Àkànfẹ́ ó tó gbà ó tó ti wà nídìí ewì kíké rẹ̀. kó tó di pé mo ní interest nínú gbogbo eléyìí yíyẹ tí Olúọdẹ Ọlámilékan Akéwì Àgbáyé tó ṣe múfì Olúọdẹ yẹn jáde so mo like fíìmù yẹn mo máa ń wò dáadáa so mo sà máa ń kọ́ time to time ìgbà tí mo wá dá Abọ́lárìn College ni mo wá rí i pé mo lè ṣe dáadáa Kábíyèsí Ọ̀ràngún Òkèlá ni wá bring me up báyẹn èmi náà wá ń develop interest nínú ẹ̀ èmi náà dẹ̀ ń gbìyànjú títí tí mo fi gẹ̀ẹ́tẹ̀ dáadáa. Ǹjẹ́ wọ́n ti ẹ̀kọ́ léwì yìí ni àbí wọ́n gangan ló kàn ró kó wù ọ́ láti ṣiṣẹ́ ìwé? Ó wù mí láti ṣe ìwé ni torí màámi wọn kì í ṣe akéwì bàbá mi náà wọn dẹ̀ kì í ṣe akéwì bọ̀ ẹ̀bùn Ọlọ́run ni Ọlọ́run kò fún mi ní talent yẹn ni so èmi náà dẹ̀ ń lò dáadáa mo dẹ̀ gbàdúrà pé k'Ọlọ́run má gbà lọ́wọ́ mi. Iṣẹ́ ìwé yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan o ó kàn jẹ́ wípé ẹ̀kọ́ ṣe pàtàkì gidi gan ni ó ṣe kókó tó bá ṣe wípé ẹ̀kọ́ ò ṣe pàtàkì ni mo lè ní pé mi ò lọ skul mọ́ wípé ìwé yìí ni màá máa ṣe lọ torí mo nífẹ̀ẹ́ ìwé kíké gan especially tí mo bá wà láàrin àwọn akéwì bíi tèmi bíi ká máa kéwì ká máa gbà mára wa lẹ́nu kí oníbàtà tó dáa tó wá ń bẹ̀ ó máa múnú mi dùn gidi mo love ẹ̀ gan mo love ewì gan. Ó dáa náà mo wá fẹ́ kó bá mi fi ewì rẹ̀ kó fi bá mi ké iléeṣẹ́ Jígí Alára. Gbogbo ará ẹlẹ́ mo kí yín ooo ẹ dákun iléeṣẹ́ Jígí Alára yìí ẹ máa bá wa wò ó ẹ má mọ̀ jẹ́ kó lọlẹ̀ wò jàre gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bá wa wò ó lọ́lá Elédùmarè ọba gbogbo ohun rere tẹ́ ẹ bá ń wá ẹ ó máa rí ní lọ́lá Elédùmarè orí adìyẹ oníburú kó yé dúdú orí yín oníburú gbogbo ikú òní fi ilé yín sòde àrùn òní fi ilé ẹ̀yin sọ̀dẹ̀dẹ̀ ọ̀tá tó bá ní kí ibi òun máa bá yín tẹ́ ẹ ṣe ń wò ibi dẹ̀dẹ̀ kó máa bólúwa rẹ tó rọrọ̀ bí ẹkún kẹ̀ẹ́ bá wò ó orí ni labalábá fi mẹ́rìwọ́ ọ̀gbọ́ èèyàn tó bá ní ẹ mọ́ máa délẹ̀ ní débá èèyàn tó bá ní ẹkú olúwa rẹ̀ ní ó gbé èkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra lérò Elédùmarè ọba.
ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ẹ bá ń tún dárúkọ yín fún gbogbo aráalé. orúkọ mi ni Bólúwatifẹ́ Àkùfẹ́. ewu ni wírí mo tún dé ọmọ ìyá mọ́rẹ́pẹ̀tẹ̀ ewu ni mi ọmọ akọni tí fọhùn bí ẹyẹ ogo mo ní ẹ mọ wo Jígí Alára ẹ mọ̀ pé pèdèpèdè mọ̀mọ́ pètànà sọ̀rọ̀sọ̀rọ̀ mọ̀mọ́ sọ̀tẹ̀sí láìkí ọ̀kín àlóyìn nísàlẹ̀ ètè Jígí Alára ìkànnì kẹrìnlélógún o mo ní ẹ lọ́mọ wo ní gbogbo ibikíbi lórí gbogbo social media platform pátápátá lórí Facebook lórí TikTok lórí Instagram lórí YouTube Jígí Alára ni ẹ mọ̀ wò àyìnkí ọ̀kí o ẹ bá wa subscribe sí channel wa torí kú iṣẹ́ ní mo rí iṣẹ́ yá ewu ni wíri mo tún di ọmọ ìyá Mọ́rẹ́pẹ̀tẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ mí Àlàó ni mí Àlàó ni ìran mi ìlú lọtí ọmọ lè mú lè ra ọmọ lè mú lè san ọmọ lè mú sapá lógbólógbó bá a pẹ́ lẹ́yìn kulẹ̀ ẹni títí òrùn àgbọ̀lọ́tì ẹ máa bá wo Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.